Daddy, mo sọ pé mi ò lọ Federal University. Mo sọ mo dẹ̀ bí ẹ pé ọmọ wáyé o tó fi fẹ́ lọ bẹ́ẹ̀ aṣáá ní reason. Ó dáhùn kí ni ìyàtọ̀ láàrin federal àti private university tó ṣe fẹ́ lọ. Mọ́mì, ìyàtọ̀ wà ń bẹ̀. Federal University yàrá tó máa ń ṣẹlẹ̀ ń bẹ̀ strike 4 years mi ò lè di 6 years mọ́ mi lọ́wọ́. But in private university 4 years gẹ́gẹ́ la máa lò. Anyways, ọ̀rẹ́ ti yé wa. I think she has a point. But then ó fẹ́ gbọ́ àti private o àti federal o àníkọ́lọ̀ ti wà pẹ̀lú èèyàn. Nǹkan tẹ̀mí mọ̀ ni wípé iye ọdún tó máa lò right fún kọ̀sẹ̀ náà ló máa lò gbogbo ọdún tó bá lò ní federal tó ń lọ yẹn ọjọ́ kan báyìí riot ò ní ṣẹlẹ̀ ìwọ ṣáà nígbàgbọ́. ṣáàtì ẹ̀ lọ kó ṣoríire kó make wa proud. Ó tán. inú wa dùn pé òkè Adétutù ti wá o ó lọ ó dẹ̀ bọ̀ ó dẹ̀ ṣoríire ok. ṣó parí. so kò má wọ̀ rẹ̀. so kò fọkàn ẹ̀ balẹ̀. federal ẹ̀ náà ni kò lè máa lọ. ṣóyé. àwọn sójà ni ẹ̀ náà àwọn sójà máa ń láyà. I wonder o. àwọn sójà máa ń láyà ní whatever. kó o tiẹ̀ mú gboyà lára bàbá yín rà. olórí ẹbí káàbọ̀ kọ mi. ọmọkùnrin ọmọ bàbá ẹ ló yọ jìgàn sí wàyí ó yọ sí odi kákàdí kùkù kílẹ̀ kó ló di sẹ́yìn. àwọn round out ní sà. ẹ jẹ́ kí n round out ẹ. ọmọléèwé á di báàgì sẹ́yìn. tọ́pẹ́ ń bá olùwọ́dé. wo yín bí ẹ jẹ́ kí n wo tó wà nípa. Jide, kí ló dé tó jó nínú wardrobe? Kò mọ̀ mọ̀. Jide, I'm asking you a question. Kí ló dé tí o fi lọ jó nínú wardrobe mi? I'm sorry, Daddy. It's not a matter of sorry. The question is, kí ló dé tó lọ jó nínú wardrobe mi? Ṣé mo febi pa ẹ́ rí? No, Dad. No. Okay. Ṣé there was any time tó o béèrè nǹkan lọ́wọ́ mi tí mi ò fún ẹ? Answer me. No, Dad. Okay, no. So why? Ṣé o mọ̀ pé ìwà tó wù yẹn kò dá fọ́mọlúwàbí? Now look at yourself. Ó gbà pa lójú ẹ. This is not right. Ọkọ mi ò ní bínú mi ọmọ kékeré ni Jídé ọmọ kékeré ni àwọn kọ́ṣàdùpẹ́ tó jẹ́ pé ló ti jí nǹkan kó lọ síta. Keep quiet. Ká pẹ̀nu pọ̀ ká bọ́mọ wí. Now listen to yourself. Ṣé o gbọ́dọ̀ tó jáde lẹ́nu ẹ ṣá? Can you just listen to yourself? Kó sọ́wọ́ ẹ kó gbóhùn ẹ wò kó rí bó ṣe ń rùn. Ká dúpẹ́ pé ilé ló ti jalè kó jalè níta. Ilé, ká dúpẹ́. Àwọn Yorùbá bọ̀ wọ́n sọ wípé àti kékeré la ti ń pẹ̀ kàrókò tó bá dàgbà tán apá kì yóò ká mọ́. Ká jọ train ọmọ yìí òun sọ fún mi wípé ká dúpẹ́.
Are you out of your mind? Ọmọ kékeré ni. Ọmọ kékeré ni. Ọmọ kékeré ni. Kékeré ni. Ọmọ kékeré ni. Listen to yourself. Imagine, this is not my wife. Ìyàwó tí mo fẹ́ kọ́ lélẹ́yìn now. Ìgbà tí mo fẹ́, I knew you were someone tó wà disciplined. And listen, God. Ọmọ ọkọ mi. Ṣá ní sùúrù jọ̀ọ́, ọmọ kékeré ni. Shit. Ní sùúrù ọkọ mi. Now, mo fẹ́ bẹ̀ lẹ́bẹ̀ kan. Are you getting me? I don't want to be involved in this matter again. Àjọ bí ni. Ibi tẹ́ bá jọ bára yín dé, ẹ máa bá ń bẹ̀. Àbá débi tó dáa. Ọkọ mi, má bínú. Jọ nítorí Ọlọ́run. Má bínú. Kì í ṣe pé bóyá ẹni tó ọmọ mi ṣe náà ó dùn mímí náà nínú. Àmọ́ ọmọ ẹnu ò ní burúburú káde fẹ́kùn. Keep quiet! What are you telling me? Ọmọ ẹ lọ disgrace a militar. Just for me kéèkan wọnú more. Then ó lọ jí owó nínú mọ́tò onímọ́tò. Like, can you just explain that? No, look at me. Ṣé o lè explain ìyẹn fún mi? Ṣé ebi ló ń pa ni àbí wọ́n gangan ni mo fi bí pa? Are you just... How can I explain that? Orúkọ tí mo ti ń build for so long. I worked so hard to build that name. Look at me in the eyes. Ọjọ́kọjọ́ tí ọmọ ẹ bá tún try rẹ̀. I will kill him. Mo máa pa. I will kill him. With my hands. Wọnú ilé bó? Inú ilé daddy. Inú ilé daddy ẹ. Fine. I love that. Ṣebí ilé daddy ẹ ni? Take him there. Kò ṣe inú ilé tèmi. Not here. Kò ṣe inú ilé tèmi. Má bínú. Má bínú tonto. Mo dẹ̀ ní o jẹ́ kí n round out tó jẹ́. Jẹ́ kí n wò ó. Tó bá jẹ́ kọ́kọ́ mi check, ó dá jẹ́ kẹ́mi check ẹ̀. Wàá wọnú ilé, wàá gbé nǹkan wọnú ilé mi yìí mọ́ tó gbé wọlé. Ṣé bá wọn fẹ́ bá wọn ṣe assignment wọn ni? Irọ́ mo kàn fẹ́ mọ ọkọ̀ tó wọ́n náà wò bó ṣe wọlé náà bíi. Ẹmọ sọ́jà ni. Ọ̀dà. Ọmọ sọ́jà. So kí sójà máa mọ tí ọmọ sójà dí wọlé. Ó yá dá òtí ni. Ó possible kí ó lè jẹ́ pé items náà àwọn items girlfriend ẹ̀ wà ní bag ó dẹ̀ sọ pé a máa fún ṣe. Bárẹ̀ sọ̀ dìde àpòròkọ ẹlẹ́yìn tí kitchen jàre. Ó yàtọ̀ pẹ̀lú kitchen ẹ̀ lọ yanjú oúnjẹ kíá. Òkùnkùn ṣú oṣù biribiri oṣù ọkàn bàbá yóò ṣe pẹ̀lú wa ó ń ṣe because látẹ̀kùn tá a ti ń sọ̀rọ̀ báwo la ṣe máa lọ arrange for operation yẹn ó kàn ṣe bákan èmi dẹ̀ máa sneeze. Oya, I swear, kò já lọ. o sure. Ọlọ́run, nǹkan tí observe kò rí, wọ́n observe rẹ̀ gan-an, tó ṣe yé ṣe gan-an, kan ló ṣe yé, wàláì. Bọ̀ wá kí ló ṣẹlẹ̀ gan-an? Kí ni problem gangan? What exactly is going on? Kí ló dé okùn farapamọ́ tó fún ẹni tó bá máa wẹ̀? Nǹkan tó bá ṣẹlẹ̀ ni kò jẹ́ ká mọ̀. I thought as much. JIDE, ọ̀gbẹ́ni kí ló ń dẹ̀dọ̀ ẹ láàmú náà? Kí ló tó ń ṣe báyìí? Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Nǹkan tó bá ṣẹlẹ̀ ni kò búrẹ́kẹ́ fún wa kó jẹ́ ká mọ̀ nǹkan tó wà ń bẹ̀ náà. Ọmọ wọn máa ṣe bí bọ̀dọ̀ tí aago àìmí èṣù ń gbé inú ẹ̀ náà. Ẹ̀yin guys, ẹja náà lóòótọ́ operation yìí spirit mi ò lọ at all. I suggest we suspend every operation for now. Ọ̀gbẹ́ni mẹ̀lẹ́ ń bẹ̀.
So bá kú dá para ni. So lele táwa ti dáwọ́lé yìí tó ro Finland yẹn tó kú ìmọ̀ bọ̀ àwa máa lọ àwa máa dé kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. So wọ́n àìní. Ọ̀gbẹ́ni gbẹ́dọ̀ mi o. Nínú odò táwa ti tẹ̀sẹ̀ bọ̀ yìí ọmọọba wọn bí èèyàn àwa máa lọ́ọ̀rẹ́ àwa máa bọ̀ rí. Ó ti yẹ ìwọ ni kò ṣe kí ni ó ti yẹ ṣe akin ṣe ọmọkùnrin mú ọkùn ẹ jẹ́ kó dúró gbọ́n yìí báyìí ọmọ kò ṣe gèlè àwa máa lọ́ọ̀rẹ́ àwa máa bọ̀ rí kò sí nǹkan kan lẹ́yìn kọ́kọ́ ọ̀tá fún wa àwọn ò mọ̀ ń pa ẹ̀rọ. Àgbákò tó máa mú mi tí máa fi ronú pa fẹ́ lọ jalè màá wá ronú nǹkan mi pé nǹkan mi máa ṣẹlẹ̀ ọlọ́mọ jẹ́ rí. Ọmọ ìyá mi jẹ́ ká gbẹ́sẹ̀ lẹ̀ kí lè má ti gan bọ̀ fáwa. Ẹ̀rọ kò sí ìyá máa lọ àjọ máa lọ náà. Ó ló ti gbọ́ ọmọ I'm fine, sir. Sorry for the delay. How are you doing? I'm fine. Ọ̀rọ̀ tí mo bá ń sọ ìwé kẹfì maturity gbé. Ọlọ́run ràn wá lọ́wọ́ láti mú suspect kan láàrin àwọn tó attack yín. That's good. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. However, we discovered that one of them is like kòkòrò tó ń jẹ ẹ̀fọ́, ìdí ẹ̀fọ́ yín ló wà. How come? Thank you. By the way, who is Busuyi? Busuyi? Yes. It's my fiance. Your fiance? Yes. You mean ẹni tẹ́ jọ ń wọléwọ̀de? Èmi pẹ̀lú Busuyi nsìn a ti wà for the past 8 years. Tẹ́tí jọ ń fẹ́ra yín? Tati jọ ń fẹ́ra wa. Ẹ̀dẹ̀ tó máa ń ṣe lọ́kọláya. Of course. Ó wà lára àwọn tó nìkan lọ attack yín. In fact, he is the master planner. No. I can't believe this. You have to believe. It's unbelievable. Nothing is impossible in this country. No. Àwa ṣe investigation débẹ̀ ni. No. A dẹ̀ rí pé ó wà lára àwọn tó attack yín. A dẹ̀ rí pé òun gangan ni master planner. Are you sure? Yes, because hold on. Ẹni sọ̀rọ̀. Ṣé rí àwọn tó attack yín yẹn? They don't have your information. They don't know anything about you. They don't know your whereabouts. Busuyi was the one that gave them all details about you. Unfortunately, àrògbà ṣùgbọ́n ẹni tá a rí mú ti jẹ́wọ́ pé Busuyi mọ̀ nípa ẹ̀. No. I don't believe this. No. tí bá ń ba wípé ìwọ ọmọ èyí kan tó ń ṣe èyí tó máa lẹ́yìn ọjọ́ iwájú ẹ̀ kò ní da bó ṣe ń ṣe kò ní jẹ́ kí wí ẹ̀yin ọmọ ẹ ló máa wà ó ti ṣẹlẹ̀ ń sìn kí la ọ̀nà wo la fẹ́ gbé gbà. When they say tomorrow is today now. Ẹ̀gbọ́n mi. Yes. Kó yẹ kẹ́ máa bá ìyá yìí lórí gbogbo wàhálà tuntun dìbò àwọn yìí kó jẹ́ a ní ẹ jẹ́ ká fẹ́ ni mímọ̀ sọ̀rọ̀ ká bẹ àwọn èèyàn tẹ́ bá mọ̀ pa lè ké sí kó bọ́ wá yanjú gbogbo wàhálà yìí mo dẹ̀ mọ̀ kọ́ lọ́hùn á ṣe é. Èmi kì í fẹ́ ni mímọ̀ sọ̀rọ̀. I joined the military at 20 and I retired at 40 years after. I retired at 60. Gbogbo gba yẹn I served my country. Màá wá máa káàkiri ní ìsìnkú ẹ̀yin èèyàn ẹjọ́ ẹ̀yọ mi ò ọmọ mi ṣe báyìí. Wọ́n á máa wò pé ìwọ tó serve country ẹ̀ tó serve ilé ẹ̀ ṣé òótọ́ ọmọ ẹ ní. No. Kí ló rọ̀ nínú wípé kéèyàn bí àwọn tó bá yẹ kéèyàn bẹ̀ ṣé òun fẹ́ lọ ṣe public announcement nípa ẹ ní pé ẹ̀rí mi nítorí ọmọ mi mo lọ bí àwọn kọ̀ọ̀kan. Sweetheart, as a soldier man, I don't beg people and I don't say sorry. Ẹ̀gbọ́n mi Yes. ẹ jẹ́ àfẹ́ni mímọ̀ I sọ̀rọ̀. was not trained to say sorry. I'm sorry. No, I won't. ẹ jẹ́ àfẹ́ni mímọ̀ sọ̀rọ̀ ká tiẹ̀ gbégbèsè yìí mo mọ̀ pé Ọlọ́run á ṣe é. Fẹ́ni mímọ̀ sọ̀rọ̀ tó ń sọ ẹ̀mí pé àdúgbò à ń beg people. I can't beg people. Ọmọ ni ká bá sọ̀rọ̀, ọmọ yẹn ni ká train kó má bà wá lórúkọ jẹ́ ń ta. Ẹ mọ̀ pé orúkọ tèmi ló ń stain yẹn ni. Orúkọ tèmi ti make ló ń stain yẹn. Kí ló dé tẹ̀ ẹ̀rọ tèmi náà? Why are you women like this? Ẹ̀rọ tèmi wọ́n rọ̀ tó wà nílẹ̀ yìí náà. Kò ń pariwo yẹ kò sí báwọn kan tí Ìwọ kọ̀ọ̀kan ló náà wọ́n bàjẹ́. ṣẹ̀ ìgbà wo ni kọ̀ọ̀kan ni wọ́n ṣẹ̀ tí wọ́n sọ pé kò má bá wọn wí bọ̀ kí ló pọ̀ jù inú pé kí wọ́n sọ wípé ọmọ yìí wọ́n ti di grown up so èyí Jídé sìn ó ti ga ju èmi àti bàbá ẹ̀ lọ lórí ìdúró gbogbo wọn pé tí wọn bá fọwọ́ tún bọ́ ọmọ wí èèyàn fi tòsí fámọ́ra ní pé ká dìbà wí yẹn Ibi tá a ti ṣe mistake nìyẹn. Káfọ́ òsì tí a fi ń fàmọ́ra yẹn ìfàkúfà là ń fàmọ́ra. Gbọ́n mi ju gbogbo ẹ̀ lọ ẹ̀jọ̀. I obey the last order, please. Ẹ wo ẹ jẹ́ àfẹ́ni mímọ̀ sọ̀rọ̀ Ìfẹ́ni ká mímọ̀ tiẹ̀ sọ̀rọ̀ bọ́ kọ́kọ́. kúrò nínú ìṣòro yìí. Lọ́mọ tí mo pariwo fún títí tí ò gbọ́ tèmi. Abeg. Madam Han, how are you?
Well done. Quickly, I need to inform you that ṣé mo pé DPO lèmi. So this matter tó ti jẹ́ pé notorious case báyìí a ní lè handle ẹ̀ mọ́ ní ọ́fíìsì mi. So right now within 24 hours we have to transfer it to state CID. Yes. Aha. Quickly, what I will do right now is that I will give you the contact of the OC anti-robbery. Yes, OC anti-robbery. Aha. So everything will be sorted out. All right. All right, you are welcome. See you then. Ọ̀rọ̀ yẹn kò ń ṣe ti ọ́fíìsì wa tó bá ti dọ̀rọ̀ báyìí a máa ń transfer ẹ̀ ní within 24 hours àwọn state CID ló máa take over. Kí involve lawyer wa I don't know lẹ́yìn yẹn mi mọ nǹkan míì tí mo tún lè ṣe bàbá ìlú kọ́ tó bá mi dá sí nǹkan kan mọ́ ó ti dá gbogbo ẹ̀ dá mi àfi kó kàn máa dá mi lẹ́bi. lọ́ọ̀yà lọ́ọ̀yà ó dàbí ẹni pé ó ti ẹ̀ mọ tó wà nílẹ̀ ní ọ̀rọ̀ tó tí àwọn ẹgbẹ́ ọmọ ẹ tí wọ́n ti ṣe ikú pa ọlọ́pàá lẹ́lẹ̀ tó wá fẹ́ pe lọ́ọ̀yà. ṣé bí kì í ṣe òun ló pa ọlọ́pàá ṣé bí àwọn èèyàn ẹ̀ ni ṣé báwọn ọ̀rẹ́ tí wọ́n lọ release ẹ̀ ni ṣé báwọn ni. wo jẹ́ ká gbé ọ̀rọ̀ lọ́ọ̀yà sẹ́gbẹ̀ẹ́ kan ọ̀rọ̀ lọ́ọ̀yà kọ́ ni nǹkan tó wà nílẹ̀ yìí o tí ẹrù bá ti wá kọ òkè tó kọ ilẹ̀ ó máa níbi kan tá a máa gbé sí o. níbo la tún fẹ́ gbé sí. ìyẹn gangan lọ̀rọ̀ a máa jáde lórí ọ̀rọ̀ yìí ni. ẹgbẹ́ ẹ̀ rí nǹkan kan mo ṣe fi lò sí fún yín rí nǹkan kan ẹ lè rí nǹkan kan bẹ́ẹ̀ ni. ẹ ṣe wá tàn mí sọ́nà ìjọ yẹn ni ẹ gbowó lọ́mì ìyá oṣù mo dẹ̀ bí yín mo bí yín mo ní ṣé owó tẹ gbà yẹn ṣó tó ẹ̀yin lẹ sọ wípé kódà kò yẹ kẹ́ gbà tó bẹ́ẹ̀. ìyá wa gẹ́gẹ́ bí mo ṣe kọ́kọ́ sọ lákọ̀ọ́kọ́ pé ẹ lè rí nǹkan kan bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé ń tọ́ tẹ̀lé àfọwọ́fà yẹn ni. sọ bẹ́ẹ̀ náà ìjọ yẹn náà. ṣé ẹ rí kóbì mọ̀ tí ìgbọ́ ẹ kọ́ mọ̀ ti bẹ́ bọ́ta àfọwọ́fà yín ni ẹ fún mi lọ́wọ́ àlàáfíà mi. àtótó báyìí lóhùn arére ṣẹ̀kẹ̀rẹ̀ báyìí lóhùn ọba àlùfọ̀ tó jò bá rọ̀wẹ̀ lẹ́yẹkẹ́yẹ kìkẹ́ afẹ́yẹ yìí ìyá mi òṣòro mọ́ nífẹ̀ẹ́ ẹ méjèèjì ẹ mọ̀ wà tẹ́lẹ̀wọ̀ ìyá wa. ibà ló máa wà tọ́lọ́pàá tí wọ́n mọ ẹ̀fílẹ̀ ibà ló bẹ́sẹ̀ máa ṣe nìyà ẹ̀fílẹ̀ ibà ló máa wà. àǹtí ṣé ẹ ní ndómì. kò sí ndómì ẹ ra bisikíìtì ló wà. ṣé mi mọ nǹkan tí mo fẹ́ rà ní ẹ fi ní ra bisikíìtì. ẹ bá ra bisikíìtì ó máa ṣara yín lóore pẹ̀lú nǹkan tó wà nínú yẹn má bínú. èló wà ní èló lélẹ̀. ilé ìfẹ́ wàsówàsó ni. àǹtí ẹ wo arákùnrin tó wà lọ́ọ̀kan yẹn tí wọ́n nà yẹn kí ló ṣe. tẹ́yìn náà bá fẹ́ fojú lóúnjẹ lọ fojú lóúnjẹ ó lè ló jà. ó lè ní ẹni tó bá ń jalè nǹkan tójú ẹ̀ máa rí nìyẹn inú ẹ̀ lọ wò ẹ lọ wò gbogbo ẹ̀jẹ̀ ló wà ẹ lọ wò. ìkúnlẹ̀ abiyamọ o. ìkúnlẹ̀ abiyamọ o kí lárákùnrin yìí ṣe tó fi lù ú pa ọlọ́run odidi ọmọ ìkúnlẹ̀ abiyamọ odidi ọmọ ló lù ẹ̀wẹ̀ jẹ. ìwọ kan ṣe wá jojo oníwòkòwò báyìí kéèyàn lóyún sínú kó máa ṣàyọjú náà ìwọ gan onírìnkùnrin ni ẹ ṣé nǹkan tó yẹ kí wọn náà lọ wò ni kó lọ gbé kún wò ìgbé ọmọ olè burúkú yẹn ó jájáde fọkì ó dẹ fò sínú sí ẹ oníwòkòwò ni ẹ jàre ẹwọ ìyá kí la máa wá ṣe sí báyìí. ṣọ́ọ̀ ni tí wọ́n ń sọ lẹ́nu ọ̀rọ̀ kan ní tó ń sọ lẹ́nu torí kò sẹ́ni tí ó lè ṣàṣìṣe ẹ wò ẹyẹ ọ̀ṣun ẹ jọ̀ọ́ mo fi gbogbo tẹ nígbàgbọ́ nù mo fi bẹ̀ yín kí ni nǹkan tẹ́rù bá lè ṣe. bẹ́ẹ̀ ni ìyá wa
kò sóbìnrin tí ò lè ṣàṣìṣe lóòótọ́ àmọ́ kì í ṣe obìnrin tó bá wà ń po ẹlẹgẹ́ lọ́yẹ kọ́ máa lọ wòran ó lójú ìran tóbìnrin tó wà ní ẹ̀pẹ̀lẹ́gẹ́ máa wò ó. ìyá Ọ̀ṣun oyún àkọ́kọ́ ní mi ni mélòó dẹ̀ lọ́dún orí mi ń gbà náà kí n dàgbà ju nǹkan tá a bá mọ̀ lọ. ó dáa ìyá wa àtúnṣe wà bẹ́ẹ̀ àmọ́ ṣẹ́ tó kù tí wọ́n wàá ṣe báyìí n ò ní tẹ́wọ́ gba kọ́bọ̀ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ni n ò ní gba ayépìnì lọ yín. ní Ọ̀ṣun ẹ̀gbọ́n o ẹ béèrè iye tẹ́ bá fẹ́ béèrè má sàn. ìyá wa ó sọ mo ní n ò ní tẹ́wọ́ gbowó fúnra ara ọmọ ọ̀hún yóò sì fẹ́ sí ara rẹ̀ tí èrìn wọnú ilé wa bá yín. Jídé mi á fẹsẹ̀ rẹ̀ wálé. lágbára Elédùmarè. á wálé fúnra rẹ̀. bẹ́ẹ̀ ni lọ́la gbogbo ìbarún mọ́lẹ̀ fúnra ara ọmọ ọ̀hún ní ọ̀fẹ́ sí ara rìn wọlé. ìyá Ọ̀ṣun wálé ní gbowó. péré n ò ní gbé pínlẹ̀ lọ́wọ́ yín àmọ́ jó padà bíjó táyọ̀ ọgbà yóò fún yín tẹ́ padà dùpẹ́ lórí ọmọ ọ̀hún tẹ́ wà ní sunkún lórí kankan ní ọmọ tó tara yín jáde ìyá wa ẹ dìde wá mọ lọ́lé àmọ́ ò bọ́mọ bá ti wá wálé tó bá tọ́ ẹ wá sí ìwòsàn. ọ̀dà tí ẹ̀yẹ máa lọ. ẹ ṣeun ọdún ẹ ṣeun. ẹ jọ̀ọ́ kí ló ń ṣẹlẹ̀ gan-an because I don't understand. a kàn bu nǹkan mu à ń ṣe fàájì àmọ́ tí a wọnú yàrá àlọ́sùn àtúnjáde padà láti jẹta ṣóun la fẹ́ máa wò báyìí ṣá máa wòra wa lójú ni. roya kí ni nǹkan tó ń try láti fẹ́ sọ gbọ̀ngàn. nǹkan tó ń jẹ́ ká mọ̀ ọ́n sí ni pé ta ló sọ pé orí ọmọjọ́ kan gbà kó orí ọmọjọ́ kan gbà kó nǹkan tó máa tẹ̀yìn ẹ̀ṣẹ̀lẹ̀ láàmú àwọn bá dẹ̀ ṣe wà yìí tá bá ti pẹ́ lórí ẹ̀ jù ọ̀rọ̀ Jídé wọn máa fọ́ ògbó wa lórí ni mùsùlùmí gbàwé olóhùn ò dá tọ́ mi tá la fẹ́ pé kò ṣẹlẹ̀ rí ọ̀nà fún. ok nǹkan tó ń try láti sọ ń sì ni wípé káfẹ́ lẹ́rù lẹ̀ kó dára ẹrù ẹ̀ oníkálukú kárí ẹsbí tiẹ̀ ó ga kò ségèlò. orí Jídé dẹ̀ tóbi gbọ́ nígbà tí Ọlọ́run ti wá ní kó rí bó ṣe rí ẹ ti gbà sí mi lẹ́nu tẹ́ gbé kóníkálukú ṣe bó ṣe dà kí ni way forward. way forward báwo gbogbo ara nípa percentage wa náà oníkálukú dẹ̀ fine bí ẹ̀ náà ká get out. lẹ́yìn everybody move owó Jídé tó dẹ̀ wálẹ̀ èmi ni barista lọ́ọ̀yà ẹ̀ màá bá kó dání ìgbà tó bá dé àbá lọ́wọ́ mi. Collington George ni kò ń ṣe barista lọ́ọ̀yà. ẹ má ká gba ọ̀rọ̀ ibi ẹni gbàgbọ́ ọtí. Jídé tá à ń sọ ẹ máa búrò mọ́mì mi ni o kò dẹ̀ sí nǹkan tó fẹ́ ṣe láyé ẹ̀ tí mi kì í lọ́wọ́ ń bẹ̀ o ẹ gbowó ẹ̀ fún mi tó bá dé kí n gbé nǹkan ẹ̀ fún mi mi ń jágun aláàgùn máa gùn. bóyá ọmọ àbúrò mọ́mì ẹ̀ ń gbà kó wáyé àkọ́kọ́. ọ̀rọ̀ ẹnu yóò bá àfọwọ́ ṣeré o. ọ̀rọ̀ ẹnu ẹ̀yìn gan bó délé ẹjọ́ wà ṣẹ̀wọ̀n ọmọ ẹ̀pẹ́ ní mi ìdídélẹ̀ yìí méjèèjì. so ẹ ń jà nítorí owó Jídé ẹ kó wá fèmí èmi ò ní jà bá mi ní wáyé. ẹ máa kó lọ fún bẹ́ẹ̀. ẹ má pín ọba gbàgbà ni wọ́n ní kó má pín. kó má pín kiri. tí wọ́n bá mi jà ní tí wọ́n bá mi jà ní. alọ́ kó fóní bára. ọ̀rọ̀ jí mu o. jẹ́ ń rí ẹjọ́. rí lórí kí ni. ọ̀rọ̀ owó yìí. ọ̀rọ̀ owó. díẹ̀ mà. Jídé èmi àti bàbá ẹ̀ àfọwọ́lẹ́rùn kódà gbogbo buttons ta lè press by òun là á tẹ̀ gbogbo àwọn ta lè fọ̀rọ̀ lọ òun là á fọ̀rọ̀ lọ èmi náà dẹ̀ dúró yẹ kó jẹ́rìí yàtọ̀ ní àṣẹṣe ẹlẹ́nu lèmi náà tún gbìyànjú tí mo tún jáde káàkiri ṣàfọkànbalẹ̀ ṣòtúbọ̀ tó bá wọn lọ́ba yẹn sọ̀rọ̀ mo dẹ̀ fún wọn ní nǹkan tó rí sẹ́bù pé kán jọ kó má bá mi fìyà jẹ láìpẹ́ láì jìnnà ìwọ kan fọkànbalẹ̀ máa jáde láàárọ̀ yìí. ẹjọ́ mú mi ẹjọ́ mọ́ torí Ọlọ́run ẹ má wò wá mi ẹ má fi mí sílẹ̀ síbí báyìí má wo nǹkan tí mo ń ṣe mo máa change. Jídé máa. àfi ẹgbẹ́ táìmì ṣe pé ó yá màmá táìmì ṣe pé. Your time is up, ma. Mo ti gbọ́ físà àgbẹ̀dà mo ti gbọ́. Ìyá Jídé a mà ti ń pọ̀rọ̀ yìí lọ́wọ́ ẹ̀ ó mà ti ń láàárọ̀ nù. ṣé wo mọ̀ pé tí ọká bá síwájú tí paramọ́lẹ̀ tẹ̀lé
tó jò lábàbẹ ejò bá ń wọ́ rúbọ lẹ́yìn jọ̀ọ́ sọ fún mi bàbá ta ló fẹ́ pe jòǹgbó ìjáfara mà léwu. tíjà farabalẹ̀ o kí ni tí mo tún fẹ́ ṣe ipa wo ló yẹ kí n sà gẹ́gẹ́ bí abiyamọ tí mi ò ti sà ìgbésẹ̀ wo ló yẹ kí n gbé tí mi ò ti gbé kí ni tó yẹ kí n ṣe tí mi ò ti ṣe gan àbí. wọ́n rẹ̀ ọ̀dọ̀ ìyá Ọ̀ṣun tá a lọ tẹ́lẹ̀ tá a rí nǹkan kan nínú tó ṣe yẹn ibẹ̀ náà la tún máa padà sí o. ọ̀dọ̀ ìyá Ọ̀ṣun o ìyá Ọ̀ṣun tá a lọ ládùúgbò owó tí mo ná tí mi ò rí result tí ò sí nǹkan kan kí là ń bọ ọ̀dọ̀ ìyá Ọ̀ṣun. wo ibẹ̀ lábàgògì jẹ́ ká padà síbẹ̀ wọ́n á ní nǹkan tán máa ṣe sọ́rọ̀ tó wà lẹ́yìn ìjáfara mà léwu ọ̀rọ̀ ìjọba. àfi ká padà sọ́dọ̀ ìyá Ọ̀ṣun o. ó ti dá mi dúró pẹ́ jù. ẹ má bínú máa mú iṣẹ́ wọn lójú tẹ̀sí náà. wà nǹkan tí mo bá ẹ sọ nìyẹn but make sure pé o kàn sílẹ̀ má fi tracy sílẹ̀ mo fọlọ́ mẹ́ o. there is no problem. mo fún 100% assurance iṣẹ́ alẹ́ ni màá fi ṣe. okay ṣé kí wọ́n gbà ní àbọ̀ máa mú wá fún mi. tó bá ti dàrọ̀ la ẹ̀yìn tó sí mi ó máa ti ready. má fi tracy sílẹ̀ o. like I said any problem 100% assurance for you. Get a nice day. Okay, sure. Careful, you ọ̀gá wà ń bẹ̀ náà. ṣé wọn náà gbé bẹ́ẹ̀ wá fún ni ọ̀dẹ̀ ní sùúrù tí ó wọlé níbẹ̀ àṣà nígbà máa gbé bẹ́ẹ̀ wá fún mi kí ló ń ṣe ẹ́ ó fi ọ̀yá gbé àbúyá já fúru náà fún mi ní níwọ̀n gbé tọwọ́ ẹ̀yẹ fún mi ní ìdílé mi níwọ̀n fún mi ní jẹ́ wọn ló ní búrẹ́dì yìí kí ló ṣe ẹ́ ṣé tó kí mo bá inú sẹ́ọ̀ kí ló ṣe ẹ́ àlàyé lọ. mọ́gbẹ́ ní sùúrù kí ló dé ọ̀gbẹ́ni. tí bá ti jẹ ò tí lẹ́tọ̀ sí ọ̀gá wà ń bẹ̀ ara rẹ̀. mi lè máa jẹun kó máa jẹun. oúnjẹ ọlá tí mo bá inú sẹ́ọ̀ ni o. ànífín mi. oúnjẹ ọlá tí mo bá inú sẹ́ọ̀ ni o. ọ̀gá wà ń bẹ̀. gbàgbé nọ́mbà 1 sẹ́ẹ̀ ọ̀gá lèmi náà ń tà òkèlè. ọmọ líle lèmi. mo jù ẹ lọ èmi gan jù ẹ lọ ń ta ọmọ líle lèmi ń ta àtó lèmi gan mọ̀ pọ́mọ líle lèmi. mo lè jẹ etí ẹ lóye. Yes, sir. Yes, sir. Criminal tí wọ́n transfer wá sí division wa tó wà ní detention. Babájídé òun ní sir. Ó wà ní serious pain gan ní sir. In fact, condition is critical kan tó yẹ pé gan is between life and death. Oh, good sir. Okay. Hospital àbí? But kò sí patrol lẹ́ o. Okay. Hello, escort. Alright sir, no problem sir. Alright, ẹ ṣé gan sir. Fuck. Ẹ yẹra fún ẹ fẹ́rẹ́gẹ́ ẹ má ṣe dúró ikú ni kì í ṣàrùn ẹ yẹra fún ẹ fẹ́rẹ́gẹ́ ẹ má ṣe dúró ikú ni kì í ṣàrùn.
mi school ní pé ọmọ sójà àwọn ọkùnrin tó ń tẹ̀lé mi kẹ́kẹ́ n gbọ́dọ̀ fẹ́ ọmọ yìí dàbáyẹ̀ sójà I was like èmi nìkan tọ́ mi school yẹn I'm blush. Excuse me. Hello? Kí ló ṣẹlẹ̀ Jídé? Wàhálà kẹ̀, irú wàhálà wo? Ó escape láti kúrò ní station. Kò sáyìn ọlọ́pàá kankan bẹ́ẹ̀ ni. Wọn ò dẹ̀ rí mú. Kí ló wá fẹ́ ṣẹlẹ̀ báyìí? Nǹkan tí èmi ń sọ sí ni pé bọ́ọ̀ ṣe rí yẹn kí ló wá fẹ́ ṣẹlẹ̀ sáwà? Arrest àwa. Ok, mo ti gbọ́ màá tún pè é padà let me just think. Jídé. Àwọn ló escape kúrò ní police station. Kí làwọn ọlọ́pàá àwọn ìborí ṣọ́ọ̀ṣù ni? Mo béèrè mo ní ṣé kò sọ ọlọ́pàá ń bẹ̀ ni. Ẹ báwo ló ṣe ṣíṣẹ́ ilẹ̀ tó fúráyè jáde? Wọ́n á mọ problem tó wà ń sìn. Òun sọ fún mi sí pé bọ́ọ̀ ṣe rí yẹn àwa náà máa wá kó. Kí ni tiwa? Wọ́n lè rò pé bóyá àmọ́ ń pa ẹ. Wọ́n dẹ̀ máa wò pé táwọn bá kó àwa tí ó bá ti gbọ́ pé wọ́n ti kó àwa á wá fìrẹ̀ hàn pé o ní kán fà àwọn òbí ń sílẹ̀. Wàhálà ti wà ẹ mọ̀ tá a máa ṣe ẹ jẹ́ ká kúrò níbí báyìí. Let's pack our things and leave this house, that's all. Yes. Wọ́n làwọn bó la fẹ́ máa lọ báyìí. Anywhere. Family house now. Wọ́n lọ ẹlẹ́dàá aṣáánú mi lórí ọ̀rọ̀ ọmọ yìí báyìí o. Sir, gbàtẹ́mi náà gbọ́ information yẹn inú mi ò dùn rárá sir. I lose àwọn colleagues wa gan during the operation sir. No sir, mi ti lọ visit wọn fún condolence sir, but I will do that asap. Sir, Babajide ti escape sir. Mo dey assure yín sir, very soon ọwọ́ wa máa tẹ̀ wọ́n. And mo dey ma make sure pé I get to the root of this matter. Sir. Asúré tètè kan ò ní kọjá lé àrìngbẹ̀rẹ̀ ò ní tún sọ́nà òréré ò ní jìn kó má lópin kí ni ń lé ọ kí ló ń lé kí ló ń wá káàkiri. Bàbá ogun ló lé mi kúrò nílé kódà wọ́n lù mí wọ́n já mi sí òwò ọmọlúwàbí aṣọ tí mo wọ̀ sọ́run yìí èèyàn àwọn èèyàn kan ló bùn ẹ bá rí mi lọ́jọ́ náà ẹ máa kánú ọmọlúwàbí lára. Ogun lé ọ ń lé òsáwọnú gbó ṣé wò mọ̀ pé inú gbó logun wà ní. Kí a ní sí ọ rí sọkàn rẹ lọ́gànjọ́ kọ́ má bàa ṣìwàwù ọgbọ́n bá ń fọkàn ara rẹ balẹ̀ só ti yọ ká súré kálọ̀rì kásán mu ká pọ́n sẹ̀sẹ̀ kálọ̀rì kásán mu Olódùmarè nìkan ló mẹni tí ó fi dúndùn ọ̀sán lé lọ́wọ́ ọgbọ́n bá ń lọ jókòó dè mí lẹ́kùlé kẹfà ibi tí wọ́n kọ yàrá kẹfà sí òun lọ dúró dè mí bẹ́ẹ̀ ọ̀kàrẹ̀. Hello. Barrister, look, iwájú ilé old house, a family house, ibẹ̀ ni mo wà ń síbẹ̀ ni mo jókòó sí.
Yes now, mi ò ráyè ṣe business kankan. Situation tó wà nílé ò jẹ́ kí n lè ṣe business. Mo ń láti kúrò níbi tí mo wá sí family house. Yes. What else do I do? Hello sir. The investigation of the issue were you? In fact, àwọn lẹ́nu seriously all hands on deck ni. Ẹ kò máa ní láti ṣe sùúrù ẹ̀kẹ́ fún wa ní little time. Sórí investigation yẹn gan ni issue tèmi ni. Mo fẹ́ kẹ́ intensify effort lórí ẹ̀. Ká tètè ṣe investigation yẹn kí gbogbo ẹ̀ yanjú kí ọkàn ìlú ẹ̀ náà lè balẹ̀. Ọkàn yẹn ò balẹ̀ báyìí now. Please, I want you to just try your best possible. Okay? I'm a double up. Ẹ kò fún wa ní little time. Everything will be fine. I can assure you that. Sórí little time yẹn, ẹ má yà kó pẹ́ rárá. Sùúrù tá a máa ní ẹ̀ kó má pẹ́ kí ká má pẹ́ lórí pé à ń ní sùúrù kó lè má lọ jẹ̀bọ̀. Yes, máa ní sùúrù. Ṣé mo ti ẹ̀ lọ́pṣọ̀n báyìí? Mi ò lọ́pṣọ̀n àbí kí ká ní sùúrù náà ni. It's all right. All right, bye. Bọ̀dá mi, kí ni o tún wá sọ? Kí ni ká ní sùúrù? Kó kàn má jẹ́ kó pẹ́ dájú. Bọ̀dá mi kò ní pẹ́. Sùúrù tó lọ́jọ́ ni bọ̀dá mi. Sùúrù tó lọ́jọ́ ni Ọlọ́run á dẹ̀ tètè ṣe. Ṣẹ̀dá yín gan ò ní gbàbọ̀dé torí Ọlọ́run náà rí inú yín. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí Ọlọ́run á tètè bá wa yanjú ẹ̀ lágbára Ọlọ́run. Kẹ́ ẹ ní sùúrù ẹ jọ̀ọ́. Ẹ má ṣe àkọ́kàn yanra yín sókè, ẹ ní sùúrù bọ̀dá mi. Ọlọ́run á ṣe ní kíákíá, Ọlọ́run á ṣe. Kò ní pẹ́. Ṣé àfọkàn yín balẹ̀? No problems. Hey, lie down. Honorable Akiyemi. Sir. Abi, what's your name? Honorable Akiyemi, sir. Wo bi fara ẹ balẹ̀. Awo wa bí láti wá ha mo ẹ. Bẹ́ẹ̀ sir. Ó ti yẹ tó ti wà làwa wá gbà. Bẹ́ẹ̀ sir. Àti wí pé àti wá edele o. Bẹ́ẹ̀ sir. Ó sọ pé o múra jáde lépo lọ gbá tẹ̀lé. Nítorí bẹ́ẹ̀ ni sir. Torí ẹ̀ láyé trace ẹ wá ẹ̀tọ́ ti wá ní kó gbé jáde. Ọbúra olórí burúkú leléyìí o, eléyìí ò gbá tébù tẹ́nísì o. Àìlè lọ bóńjò ni Ọlọ́run ó yá bó ṣe wà. Ọlọ́run lọ bóńjò ní sẹ́. Ó yá láìpẹ́ ìwà yìí. Mo ti mú skọ́ọ̀sì kan mú ìwà yìí. Òun ló máa jẹ́ 274 tí mo ti bá níbi lè ṣe 275. Wá àbíyẹ́lẹ̀ tó bá wá 275 ó ṣe múyàn kan lẹ́nu ilé ọjọ́ ẹ̀ka. Máa tù tí ẹ pọ̀ kí ẹ máa lọ jọ. Wá olórí burúkú nìyá ẹ̀ tí kọ́bùrà bá ń sọ̀rọ̀ tí ní ọ̀rọ̀ bá ń sọ yẹ kí yọ fọ́jọ́ ìkọ́ bá akọ bẹ́ẹ̀ mi ta ni màá lọ́jú mọ́ ṣe òjá wèrè ni. Àlàyé rẹ̀ kọ́ ọ̀wọ́ ìlú owó ní wèrè kan ká máa lọ ìwé lọ́gbọ́n pààrọ̀ sí bíbá yìí. Ibi tí kì ní wọ́n àtẹkùn bá ti jà tó jẹ́ ọmọ torí bọ́ọ̀lù ọkọ̀ ọdún ẹ̀mí ara ẹ̀ lóògùn àbójá wèrè. Bá a sún etí ẹ̀ àlàyé. Èmi ni màá pa ẹsẹ̀ Ọlọ́run. Màá bọ̀ lọ fún yàrá fún mi lọ́rùn owó ní wèrè. Bẹ́ẹ̀ni alẹ́ bẹ́ẹ̀, tẹ̀ bá ṣe bí olórí burúkú. Bàbá kò yá akọni ẹbí alálẹ̀ dá. Ẹ̀ta là kan kó so. Ẹ̀ta là kan bàrà. Ǹjọ́ ọlọ́run ayé bá fojú kan lọ́yún ọ̀run, ìjọ náà nìgbò epo rẹ̀ fọ́ dànù. Ọ̀rá ńlá, àpègbọ̀ndò ńlá, ìrìn ńlá, àbìtẹ́lẹ̀ gìjàgìjà, ẹ̀fọn ńlá, àbìtẹ́lò wàwó. Mo fi ń pàṣẹ ọ̀rọ̀ lónìí o, àṣẹ ń bẹ lójú ọ̀rọ̀. Jákùnrin náà. Èmi ni ìwọ nù ní ìrè tó lọ ìwọ lórí faradà bá wàrà rẹ látòkè délẹ̀ tó ti rí yàtọ̀ wá
tí mò ń sọ yìí mọ́ sọ tẹ̀lé mi. Egbin. Egbin. Ọ̀rà. Ọ̀rà. Ọ̀tà. Ọ̀tà. Ọ̀jẹun gbogbo tán. Ọ̀jẹun gbogbo tán. Ha! Ha! Agbára burúkú ti ń wẹ́ lára wọ̀ yìí. Ìbò ló ti bára rẹ̀. Inú afẹ́fẹ́. Afẹ́fẹ́ yìí ń retí rẹ̀. Máa panu afẹ́fẹ́ lọ. Ọ̀rọ̀ kì í jìn ara rẹ̀ lódìlódì. Ifá ò gbọ́dọ̀ sọ ara rẹ̀ tán. Lórí bá mú ìjì mú gbé ọ́, èjì ó gbé. Bàbá Ifá, ìró láwọ̀rọ̀ fi ṣẹṣẹ oróbodò ní awo orí ìmúre láò jẹ́. Kèrègbé fẹ̀yìn gbọ́fà omi inú ẹ̀ jó dànù. Bẹ́ẹ̀ni ká bá takò ẹ yóò ṣòfò dànù. Tí ẹ ọ́ ta, agbára láti ń bẹ̀rẹ̀ ara wọn. Wọ́n ti rí mọ́. Alágbára máa mèrò. Bàbá ọ̀nà. Ìjì kì í jà kó domi inú àgbànù. Sọ fọ́gá rẹ tó bá dago 12 òru ó kọjá ìṣẹ́jú kan. Ní tí mo fẹ́ fi rán sí òun kó wo abẹ́gbèrè rẹ̀ wò yóò bá ń bẹ̀. Bẹ́ẹ̀ ni. Kì í ṣe pé bóyá ẹ máa gbé nǹkan fún mi kí n lọ gbé fún wọn. Àwọn méjì ò gbọ́dọ̀ kàn án, òun ní ó ní nǹkan rẹ̀ ní orí ọgbọ́. Mo tún fọ́ o. Ọ̀kárí. Kí ní tẹ máa fún àwọn nǹkan tèmi náà máa jẹ sára. Tọ́ ọ bá wá lọ báwọn tọ́ ọ wá padà wá ń ó fún ọ láyé ta. Ọ̀kárí ọlọ́pàá ó ṣoríire. Àwọn ọlọ́pàá iṣẹ́ líle ni wọ́n ń ṣe o. Ẹ jẹ́ ká máa yìn wọ́n dáadáa o. Ṣé rí nǹkan? Ìwọ tó bá lágbára fi dáàbò bo ọlọ́pàá àgbègbè rẹ o. Kí wọ́n lè ṣiṣẹ́ kóríyá fún ọ. Iṣẹ́ líle ni wọ́n ń ṣe o. Jídé, Ọ̀kárí, jókòó. Kí ni ṣe ọ́? Mo rí pé lálejò rẹ kí n jókòó sẹ́yìn kìlì kí n máa gba fẹ́rẹ́ mẹ́. Ṣèbí nǹkan tí mo ní kó o mọ̀ ṣe náà ló ń ṣe. Bẹ́ẹ̀ni bàbá. Ọ̀kárí, àlejò mi nù. Obìnrin ó dàbí agbófinró. Ọlọ́pàá? Àwọn ọ̀gá wọn pátápátá èmi ni mò ń ṣayẹta fún wọn. Wọ́n á máa débi dáadáa. Ọmọ ọ̀rẹ́ mi ọlọ́pàá kan ló kó gbogbo wọn wá nígbà tó mọ̀ pé nǹkan tí wọ́n nílò ń bẹ lọ́wọ́ mi. Ọlọ́pàá lòun. Kí ló rí ń bẹ̀ ń? Kò sí bàbá. Wọ́n lọ ṣe tó ní ṣe. Wọ́n lọ ṣe tó ń ṣe. Ọmọ líle ló mọ ilé ìpàǹlé Ṣàngó ló mọ bẹ́ẹ̀ gbẹ̀gìrì. Ọ̀sán jẹ́wọ́ ọmọ líle náà sá lójoojúmọ́ ni. Amade ode biago ebo bao. Kiki tutu pese te karana bara la sale. Iberu bojo. Ha ha yare 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 yare. Ọmọdé mọ ògùn ó ń pè lẹ́fọ́. Onítànjọ́dá pẹ̀rí níwájú ọdẹ apẹ̀yàn o. Òkùnkùn ṣú oṣù biribiri oṣù 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 gẹ̀rọ. Oṣù oṣù oṣù. Kí ló ṣe ọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta ìtọ́ nǹkan gbọ́gbọ́? Èmi fún ara mi mo mọ̀, èmi aléràwọ̀ sun alékúnnúgbà wọ́bú ọyẹ mi ò lè fàfà àmọ́dò. Ń bọ̀. Elépè ọjà. Pè mí padà mo ń bọ́mọ mi sọ̀rọ̀ lọ́wọ́, pè mí padà sọ gbọ́ báwọn. Ọ̀kárí. Kí ló ṣe ọ́ tó rojú kókó tí gbogbo nǹkan le lára rẹ báwọn? Bàbá, mo miss àwọn òbí mi ni. Miss call wọn. Ayọ̀ wọn ṣe rí mi. Fáàkì lọ yọjú sí wọn.
Èmi kí mo bí ọ tó bá wù ọ́ láti lọ síbi kíbi tó fẹ́ lọ pẹ̀lú ọjọ́ orí rẹ ibi tó dé yèmí ọ́ yàǹda rẹ kọ́ lọ. Ọjọ́ wo ni kí wọ́n máa lọ báyìí? Ìgbà tó bá rò lọ́kàn rẹ láti lọ kọ́ lọ. Bóyá tó bá di dọ́là. Tó bá wá lọ lọ́la ńkọ́ gbòòlò ó padà. Tí bá dọ́dọ̀ wọn bí a kì í fara mọ́ wọn bí ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì máa tún máa padà bọ̀. Ọ̀dà àbáhùn. Wá kó sì wá tó lọ rán mi létí lálẹ́ ìka tó sùn àṣejẹ tí mo ní wọ́n jẹ ń ṣe fún ọ. Ọgbọ́n báwọn ọ̀yá máa lọ múra rẹ lẹ̀. Àti tòjébo ló ṣàlọ́wọ́ tó ń pọ́n àti tòjébo ló ṣàlọ́wọ́ ó kú bàbá ẹni tó bọ̀ ó kú bàbá ẹni tó bọ̀ ìtẹ́ni tàǹdàn àti tòjébo ló ṣàlọ́wọ́ gbọ̀ngbọ̀n àti tòjébo ló ṣàlọ́wọ́ kíkéré la tánkéré kò sẹ́ni lè fi bọ́jú kíkéré la bẹ̀rẹ̀ ń kéré pọ̀dọ̀dán èṣe. Kí la fẹ́ ṣe sọ̀rọ̀ bọ̀dá mi Jídé báyìí? Adetutu, what do you want me to do? Aròmùlà lọ́gọ́jọ́, tẹnu apẹ ló fẹ́ gbọ́, ẹ kò fẹ́ gbẹ́ tẹnu mi ni. Ọmọ ẹni ò lè ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi lẹ̀kẹ̀ sí ìdánmọ ẹlòmíì tẹ́nitẹ́ni. Adetutu, I joined the military at age 20. I served the military for 40 years. They retired at 60. I fought so many wars. Báwọn lọ Togo, báwọn lọ Congo, báwọn lọ sí South Africa, tó kó tó di pé South Africa gba independence, gbogbo alájọ jà ìjà yẹn. Then back home, I faced Boko Haram people. All right? Now, gbogbo èèyàn ló mọ orúkọ mi. General Ade Phillips, General Ade Phillips, ó ṣe báyìí, ó ṣe long. Mo ti popular débi pé even government fẹ́ máa send me jáde as a mercenary láti fight another country's war. Mo popular that much. Mo wá bí ọmọ tó ń digun jalè. Ṣé o mọ̀ pé ìbánilò. Mi ò fẹ́ ọ̀yá ó ti ní oṣù kọ́kọ́ nípa ìmọ̀ ṣé ti gbọ́ mi ò fẹ́ jẹ́ sùn tó mo nífẹ̀ẹ́ yín It's all right. It's all right. Ilé porúkọ yín lẹ́ẹ̀kan. Ṣínkó. Gentle. Kí ni rọ́ọ̀lì mú yín? Ṣadé Bíọ́lá. Ẹ máa dúpẹ́ lọ́wọ́ orí yín. Pé mo rìn sásìkò. Ẹ wo bẹ́ẹ̀ ṣe fine. Bẹ́ẹ̀ ṣe fine tó. Fi wá bà yà ara yín jẹ́. Pẹ̀lú olè wẹ́wẹ́wẹ́, pickpocket. Wẹ́, tẹ́ bá máa yìn, tí bá lè fara mọ́ mi bíbá ẹ̀, yàrá wà, ilé wà. Máa upgrade yín, ẹ̀yin náà máa yìn ta. Ilé wà, yàrá wà, ayé wà. No problem. Ilé nílé yín, feel at home. Olúwa ṣeun, ọ̀pọ̀ ẹni o. Ká má rí nǹkan tó tún máa lé wa kiri mọ́ láyé yìí o. Pákálẹ̀ kí ikú ọmọ nípa ìtàlẹ̀. Torí ọmọ kọ́ mọ́ máa hàn yàn lé mọ̀. Ṣé tí kò gbẹrù bọ́lẹ̀ tán? Ó yẹ kó wọnú ilé.
Ẹ wo ibi ń pa èmi. Daddy, mommy, mo fẹ́ bá yín discuss. Ó yá sọ̀rọ̀. Ẹ kọ́kọ́ tẹ̀ kọ́ palẹ̀ mọ́ wọn. Baby, sweet àjẹ́ kò sọ nǹkan tó fẹ́ o. Àmọ́ tó wà lẹ́mìí ẹ̀. Kí ló fẹ́ sọ? Mo fẹ́ padà sí school lọ́la. Mo ti miss a lot of things. Test, gbogbo àwọn exam wa ti wà ní corner sí. Mo ní láti ṣe exam. A ti ṣẹ̀ṣẹ̀ data ìdè olófẹ́ padà. Ṣé change of environment yẹn kò feel ẹ̀ ní? Bá ṣe dé yìí, gbogbo wa máa rest àti ẹ̀ feel at home. Ilé ta ti fi sílẹ̀ àti padà síbẹ̀ ǹsìn. Ayé feel at home. Tó bá di next week, wàá máa gba school ẹ̀ lọ. Kò sẹ́ni tó ní kó má lọ sí school ẹ̀ náà. Nobody is tying you down, àbí? Are you tired? Ṣé oníṣẹ́ tó fẹ́ gbé fún? Rárá, the rest of the week wá ti ẹ̀ fi prepare rẹ̀. Wọ́n tọ́ pé yá kẹ́rù sínú ilé kẹ́ wá lọ ṣe oúnjẹ jọ. Ebi ń pààyàn. Kò tiẹ̀ tí káwá ti jókòó lè fẹ́ padà sí school. Ó jẹ̀bi ọ̀nà ni ò bá ti bọ́lẹ̀ àbí kó ti ní ká gbé òun máa yálé ìwé òun lọ tààrà bá ṣe ń bọ̀ nílé. Ẹ ṣe kí ẹ dé mi lóhùn o. Alágbára máa mèrò bàbá ọ̀lẹ. Gbogbo ara rẹ pátápátá látòrí tó ìdẹ́sẹ̀ ló mà ti ń yàtọ̀. Ọláyin náà ni. Ọláyin Olódùmarè nù jókòó wá. Kárí. Tá a bá rí iṣẹ́ ọwọ́ ẹni tó hàn lára ènìyàn, inú mi á dùn. A tún máa wú un lórí láti ṣe nǹkan míì sí. Ọ̀kàrí. Bàbá, mo máa wá rí fún nǹkan kan ni. Ìṣẹ̀lẹ̀ kan ló máa ṣẹlẹ̀ lọ́jọ́ yìí mi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. A máa jáde lọ ni. Ṣé la ṣáàdé bẹ́ẹ̀ yẹn? Akàn ṣáà ń gbúròó bọn. Bóyá ọlọ́pàá ni bóyá àwọn adigunjalè ní àmọ́ ìbọn kan ṣáà ń dún lọ́tún lọ́sì bí pé wọ́n gé machine gun wá síbẹ̀ yẹn ni. Ó ṣáà ń dún àwọn èèyàn kan wọ́n kú dálẹ̀. Ìbọn máa ràn mí bàbá. Ìfọ̀n ẹ̀wẹ̀ tí wọ́n bá fi mọ́tò tẹ̀ ọ́ lórí mọ́lẹ̀ ó dìde. Èmi mo wí bẹ́ẹ̀ fún. Àwọn tí mo ṣe sí ọ lára wọn. Ẹ̀tàlá kan kó so. Ẹ̀tàlá kan bàrà. Níjọ́ ọlọ́yìn ayé bá fojú kan lọ́yìn ọ̀run, ìjọ náà nìgbò epo rẹ̀ fọ́ dànù. Ọ̀rá ńlá, àbìgbọ̀ndò ńlá, ìrìn ńlá, àbìtẹ́lẹ̀ gìjàgìjà, ẹ̀fọn ńlá, àbìtẹ́lò wàwó. Mo fi ń pàṣẹ ọ̀rọ̀ lónìí o, àṣẹ ń bẹ lójú ọ̀rọ̀. Dákùnrin náà. Èmi ni ìwọ nù ní. Èyí tó lọ, ìwọ lórí. Faradẹ́bọ́! Wàrà rẹ látòkè délẹ̀. Tó ti rí yàtọ̀. Wá. Wonders are never. Ẹ̀yin kan ti gbé èbó díẹ̀ díẹ̀ o, ṣé tí mo kọ́ yín náà nígbà yẹn? Ẹ̀rọ náà ni. Sórí àwọn ọṣẹ tí mo ṣe sí ọ lára wọn. 20 ọdún lónìí èṣù ò lè tako sí. Kò sí nǹkan kan tí ó bàjẹ́ rárá. Níwọ̀nba àgbà tí mo sì ti ń ṣe tó ń bá ọ lára mu. O ò ní lè lọ ilé lónìí o. Mo lè dágbére fáwọn òbí pé mo ń bọ̀ padà nílé lónìí. Ẹ̀yin ọkọ ó pè wọ́n ni ó sọ fún wọn pé ò ní lè wálé lónìí. Pé mo tò àlọ́dọ̀ bàbá kejì. Ọ̀kàrí. Gbé igbá tí ń bẹ ńlẹ̀ o. Dìjú. Lájú. Àmì tó dáa ní bẹ lára rẹ̀. Tó dáa ní bẹ lára rẹ̀. Fọkànbalẹ̀. Ohun tó bá wọ lójú máa bí mi.
mo ń ṣe àlàyé rẹ̀ fún ọgbọ́n bá wọn. bẹ́ẹ̀ ni bàbá rẹ̀. mo ti ní sùúrù ní tí mi ò bá ní sùúrù kí ni mo fẹ́ ṣe. ọlọ́run náà tó bá wa yanjú ẹ̀ débi tó dé á yanjú ẹ̀ tán gbogbo ọ̀nà tá a máa gbà tá a fi máa rí òun ló kù báyìí. ní ẹ tó ṣe ìjọba ṣé ẹ mọ̀ pé ìjọba ló ṣe ó escape kúrò ní police station ìgbà tó ń tí wọ́n fẹ́ mú àwọn ẹgbẹ́ ẹ̀ pa àwọn ọlọ́pàá kóun tó lè ráyè escape ẹ mọ̀ pé ìjọba ló ṣẹ̀rọ ìjọba ló ń wá báyìí so ẹ tí ìjọba ń wá báwo lẹ ṣe fi pé àwa máa rí débi pé àti ẹ máa sọ pé àdáríjì àbá àdáríjì or anything like that àwa kọ́ ló ṣe ó ti ju gbogbo level ti wà yìí lọ ẹ ti bẹ̀rẹ̀ pé sójà lèmi náà ni I know law I know what is happening mo mọ nǹkan tó máa ṣe fún tó bá mu mo mọ nǹkan tó jẹ́ kó náà máa sá káàkiri. ẹ̀gbọ́n mi jù bẹ́ẹ̀ lọ náà àdúrà la máa gbà gbogbo ìgbésẹ̀ tá a bá máa gbé tọ́lọ́run aṣáàfiṣe ń rírí àti pé ọ̀gẹ̀dẹ̀ dúdú ò yá bùṣán ọmọ burúkú ò ṣáàyà lùpa ẹ̀gbọ́n mi la fẹ́ ṣàní dákẹ́ báyìí nísìnyí lórí ọ̀rọ̀ yìí ọmọ ẹni kú ó sàn jọ ọmọ ẹni nù lọ. ìjà àwọn pé mo náà sọ síbẹ̀ kò fi bẹ́ẹ̀ yé mi. èèyàn ṣẹ̀dẹ̀ ní wòran. ẹ dábàá wòran kí la fẹ́ ṣe so ìbàdàn kí ló rò máa ṣe kò sí nǹkan àlágbára kankan eléyìí ìjọba ló ṣe ìjọba dẹ̀ ń wá lójú méjèèjì ransom wà lórí ẹ̀. àdúrà la máa gbà àdúrà la máa gbà àní dákẹ́ àdúrà gbogbo ìgbésẹ̀ tá a bá mọ̀ tá a lè gbé àbí ọlọ́run á dẹ̀ gbàdúrà wa. Túnráyọ̀ èmi àti màmá ẹ̀ ń gbàdúrà bó ṣe wáyé every night every morning every time every hour ló ń gbàdúrà bó ṣe wáyé náà lẹ́yìn try best mi. ló lè mi kó láwọn nǹkan débi mú àṣẹ sójà tó mọ̀ pé àdúrà ò lè gbà. yes ó ní nǹkan tó mọ̀ àwọn nǹkan wà débi bí lè gbé àdúrà ò lè gbà. àdúrà wa ò lè gbà pé kí ìjọba gbàgbé ọ̀rọ̀ tó wà lẹ́yìn mi ò mọ ibi tá a fẹ́ sọ dé. àwọn sójà I know what I'm talking about. ṣàmù kó lọ́wọ́ àṣeyàn. mo mọ̀ pé kò sí tọ́ lọ́wọ́ bá tó pẹ̀ sí ó pẹ́ kí lè ń dájà rẹ ọmọ mi nì. bá ṣe tún àti jẹun jàre máa wọlé kí sọ̀rọ̀ jíjẹ sí ẹni pé Jídé ṣì wà. Ọlọ́run mo rí Jídé live. dúró náà nígbà tó wá rí wo wá béèrè lọ́wọ́ ẹ̀ pé iṣẹ́ kí ló ń ṣe. àmọ́ sọ fún ẹ pàrọ̀ ayé sọ̀rọ̀ náà ọ̀dọ́ òun gan kanjú torí pé mi gan fa space kò lè jẹ́ kí n bá sọ̀rọ̀ tó mọ̀ mo kàn gba nọ́mbà ẹ ni. ń kanjú báwo láì ṣàyè kanjú. ń kanjú o. ọmọ ọ̀rẹ́ mi wọ́n fà ṣé Jídé ti fresh kọjá tẹ́lẹ̀ ẹ̀sìn àbí. kò gbọ́ nǹkan tí mo sọ ṣáà mi bá mo lé mi àti ọ̀rá yìí sọ̀rọ̀ báwo mo ṣe fẹ́ wò mí fa space torí pé ọmọ mi náà lè dúró sórí tiẹ̀. àfàbáwo alápọ̀ ẹ̀ ṣó lùtè ṣó jẹ́ ẹni tó ti kẹ́rù dání. ọmọ ìbéèrè ogun yẹn lọ́yẹ̀ bọ̀ mo gba nọ́mbà ẹ̀ mo ní máa pè é. ọmọ tán bá ní mo mísì èèyàn láyé Jídé ni mo mísì jù mo ṣe wà lóòótọ́ yìí láti jọ́ ẹ̀ tí mi kúrò ń bí pé kí mi àti Jídé jọ wà ní amówó ara wọn gan wọn pọ̀ rẹ̀ mi tímọ́tímọ́ ni. ẹ tiẹ̀ fi lẹ́ ọmọ ìyá ẹ̀ ló lè. àṣó mo yan wèrè ọ̀rẹ́ mi ló ń pè lólè jọ kí ni ìwọ. ṣebí wọ̀ lù àbí ṣebí wọ̀ lù. àdémi bá rí ìyẹn kéré mi sọ pé mo rí níbo ọtọmọ yóò lè lélẹ̀ bẹ́ẹ̀ mi ṣe wà mí rẹ̀ ń bó lè ṣe láyé mi pé ní bó lè ṣọ̀rẹ́ tí mo yé ti jù láyé mi nìyẹn. ó yá ẹ̀ mọ́tà máa ṣe é sìn bẹ́ẹ̀ mi ṣe wà yín sìn mo ti fúyẹ́ lórí ọ̀rọ̀ ilé epo yẹn ẹ̀yẹ́ ká fi wọ̀ ọ́ kàn o. òyà aláyé òótọ́ ni máa ń tún sọ kájẹ lọ́lé epo yẹn rí kájẹ gbà kan ọmọ kan fatọ́lá tọ́ ẹlẹ́jà rẹ̀ kò kí n ṣe pé bóyá sọ̀rọ̀ èmi náà fọkàn sọ́nà bẹ̀ bọ́ mo hétí irú àwọn ilé epo tí wọn kì í tà ẹ̀ kò kí n sí kíù ń bẹ̀ ẹnì àwọn because àwọn èèyàn kí wọ́n bẹ̀ ló la máa gbé pò mẹ́ mí dẹ̀ hétí iṣẹ́ ìdọ̀tí iṣẹ́ tá a máa dé tà ní kó gidi jáde bọ̀ nítorí pé gbogbo yín ti jọ fẹnu kò sí pé bóyá ká lọ iṣẹ́ ìdọ̀tí ṣá wẹ́
ẹ ká lọ bẹ́ẹ̀. ìjọ ò lẹ́nu ká lọ. a ti conclude lórí yẹn pé weekend tó ń bọ̀ yìí náà. weekend ó ti di ṣíṣe. ẹ jọ ọ̀gbẹ́ni owó mi ńkọ́. ó wèrè olú máa ń bè ní máàtù ọmọ tí mo já ẹ sí. àbọ̀lórí burúkú ni kí ló kàn mí pẹ̀lú ọmọ mo ní kò ọgbẹ́ni. bọ̀dá mi. ẹ̀yin àbúrò mi báwo ni dáadáa tí mọ́mí ń kọ́. dáadáa tí mọ́mí wá ibo lẹ́nu láti jọjọ́ yìí. wo bó rògbòdìyàn tó ṣẹlẹ̀ ńgbà yẹn náà rẹ̀ kí n lọ sí ìlú bọ̀gbà tó rí pé ó ti calm sí ní kí tí wọ́n á bẹ̀lẹ̀ wò. ọ̀lẹ́ ti fine ṣe ti fresh dáàdi náà ló pé yìí. hello daddy. I'm fine. Daddy, guess what? Daddy, no, guess. But that means you are around. Jide is around? Yes. Give the phone to Jide. Okay, sir. Hello, Daddy. Where are you, Jide? I'm at home, sir. Ilé tí Bolu wà gangan. Ilé wa. I don't want to set my eyes on you. Leave my house right away. Kò sí wàhálà. Máa fi lè sílẹ̀ tútù gbà. Bọ̀dá mi kí ló ṣẹlẹ̀? Bọ̀dá mi, ẹ̀yin mo bá sọ̀rọ̀ náà. Bọ̀dá mi ẹ̀jẹ̀ dúró ẹ̀yin mo bá sọ̀rọ̀. Jide Philip. Kàn lè máa wò ó báyìí. Ẹ yẹ ká lọ wá bí ta máa sin sí at least ká filẹ̀ bó láṣìírí. ṣé dán náà ti jẹlẹ̀ náà ni. ó ti lọ. ó ti di sharp shooter. ó ti gbéra. dán báwa lè sí báyìí wọ́n sọ láṣìí wá sí bóyá tó bá dalẹ̀ káwọn báyìí máa ṣe. àgbẹ̀ sí òòrè tílẹ̀ wá ṣù àwọn àpàdé mọ́ra. ló ń gẹ́ fún rárá rẹ̀ ewu ni ewu ń bẹ lókòló. kí ló ṣẹlẹ̀. nígbà tá a máa máa wọn la kí ẹ mọ bẹ́ẹ̀ àti máa adigunjalè ẹ lọ́mọ náà àti sọ ọ́ gbálẹ̀ lọ àti sọ ọ́ gba ẹmọ orí tèmi pé mi ò ń gọra mi lórí iṣẹ́ olórí wọn tó máa balẹ̀ gbà mo jẹ́ bìlífù pé ègbé lọ sọ orí ègbé lè rí gọ̀ọ́sẹ̀ tọ́lórí wọn kò máa fẹ̀gbẹ́ lélẹ̀ báyìí mo kọ̀ rí pé gbọ́kọ̀ pòórá lọ ni mo rò pé láì wo bàrúbà lè kí ló ṣẹlẹ̀ màmá ẹ̀ mo ní fún ilé fò ìtura mú ní ìjà ikùn wa báyìí o ó ti yé yín ọdẹ apẹ́rin ó yàtọ̀ sọ́dẹ apààyàn o jagunjagun yàtọ̀ sólú ọdẹ nítọ́jọ́ ń pa yàtọ̀tọ̀ ọ̀dà mọ́. mo ń jẹ́ mo ń dáhùn. ọmọlúwàbí gbèjà ni wa. ẹ wo gúdúgúdú ni wá o àgbà kan túra lẹ̀ gúdúgúdú wa yẹn tí ó fìgbà kan túra lẹ̀ tẹ́lẹ̀ màámi ẹ má jẹ́ ká túra ẹ ká túra mú gidi wàhálà ẹ̀ ó jọ fíìmù ọlọ́run. ọmọlúwàbí olùgbèjà ni wá. ọmọlúwàbí olùgbèjà ni wá. ọmọlúwàbí olùgbèjà ni wá. kí ló dé kí ló ń ṣe ẹ̀yìn ọmọ mi kí ló dé kí ló yẹ tẹkànjá ó mú yín ọkàn fi yín ṣeré ọwọ́ ṣeré láti ayé àwọn bàbá wa ní ayé àtijọ́ lọ́hùn ní ọ̀fẹ́ ègbé ìgbà yẹn ló wà o nítorí òótọ́ ní wà ń gbà yẹn ṣùgbọ́n ìtẹ̀sọ̀ fún olóyìn ìfijú lásán náà lò fún yín ìfijú lásán ni. ìṣíjú. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. màmá mo kọ̀ǹfàmù nǹkan tí ń rí. wo bọ́ọ̀lù ẹ̀bẹ̀ tí wọ́n sọ fún ẹ pé náà ń jó lórí omi tó bá ní kí n déwé wà máa bu wá fún ẹ wà á rí. kò sí bẹ́ẹ̀lì ṣe bẹ́ẹ̀ mi ni wo ẹ bọ́ọ̀lù ẹ̀bẹ̀ ẹ̀yin ọmọlúwàbí sẹ́ni nǹkan tó ṣẹlẹ̀ báyìí ìtura mútẹ́rì yẹn òun gangan ni ìjà ẹkùn. kọ́nàkọ́nà wọn ti na ọmọ ẹ̀dá ìjà ń bọ̀. wọ́n sọ pé ìlú òkè ń wà kó má ní olórí bí náà ṣe kó láàrin wa tí gbogbo wa dẹ̀ mọ̀ pé dán ní alákòóso ilé yìí a ní láti replace ẹ̀ ìdí nìyẹn tá a fi pe meeting yìí yàtọ̀ sí Jídé tí ò mọ reason tá a fi pe meeting yìí.
bẹ́ẹ̀ ni ìlú ògbódà wa kó má ní olórí lóòótọ́ so you're right. Aside that gan èèyàn kan tiẹ̀ gbọ́dọ̀ jọba káwọn kan dẹ̀ wà nípò olóyè àbí kí lẹ́nu mo sọ. ẹni tó wá yẹ kó jẹ́ jòyè tó wá ṣàgídí tó rí rẹ̀ nírí ọba máa ń pariwo wọn straight ogun fẹ̀jọ ẹ̀wẹ̀ ni ẹ̀ máa waste ẹ̀ tó ní orí mọ́ gbogbo wa ti fẹnukò àti wá decide láti fi JP I mean Baba JIDE PHILPHS. JIDE PHILPHS ní jọ. JIDE PHILPHS ní jàre ó ti lọ finally. Yes o. Oga and guys ó yà mí lẹ́nu gan. It's a surprise because I newly joined this gang. So for you to call it now that kí n lọ ṣe alákòóso group yìí in fact it really surprised me. It's not how far but how well. ní olè báwo JIDE PHILPHS ṣé o mọ̀ pé dán ni ẹ ni. Ìdán kí dán. Ìdán tí ó wẹ̀ tó ń dán. Ìdán bòlòbòlò. Ìwọ tó yẹ pé gbàtà pàdé lásán ó padán fún wa gan ní sẹ́ẹ̀. Àlàyé yìí ní potential gan sẹ́ Ọlọ́run. láwọn ọ̀rọ̀ kan náà wá ti rí láàrin tá a ti mọ̀ pé potential ti wàá ṣeré ohun yẹn gangan nìyẹn wàá fọwọ́ bá máa rí reason tàbí sọ pé wọ́n gbọ́dọ̀ ṣe gba ẹlẹ̀ ni o ẹ ká fọ́gùn wọn lórí ẹ ká fọ́gùn wọn lórí ó máa fọ́ ó lè fọ́ àtúlẹ̀ ti dà sí ẹni tá a dúró tì níjọ́ yẹn tá a ṣe ta sí wọ́n ṣe mo lórí nìyẹn ṣàmọ̀ ní. nǹkan wa mọ̀ tá a wà sí. kí ló ń ṣẹlẹ̀ ṣé ẹ̀rí ṣe ni. òun náà ni mò ń wò yìí. kí ló wá lè máa ṣe. kò yé mi o ọkọ̀ tí mo sì gbé jáde láyé yànnà àbí wò ó gbé ọ̀kadà kọ́ máa lọ ntì. mi ò fẹ́ gbọ́kadà màá dúró náà ní mi ṣáà ní fi yín sílẹ̀ tó bá ti ṣe náà náà máa rí ṣe. dà àbí kí lẹ tí máa wá tọwọ́ bọ̀ báyìí. kò yé mi o. ọ̀rọ̀ ògùn mà ṣòro o. omi dé wà nù ẹ̀. kí ló ṣẹlẹ̀. ọkọ̀ ló déédéé takú bá a ṣe ń bá a máa ń tọ́ ṣe. ṣé ẹ̀yin náà dẹ̀ lẹ wà débi. èmi ni ọkọ̀ tí mo máa ń lò gbogbo ìgbà ni. ó dà ẹ wọlé sà ẹ jẹ́ kí n bá yín wo 1 or 2 things síbẹ̀ ẹ wọlé sà. ó yá ẹ start ẹ sà ẹ start ẹ. ó yá ok ẹ start ẹ ń sìn ẹ start ẹ. Thank you so much. I'm very grateful. wáyà kan ni wáyà kan ló cut wáyà ni yes sir wáyà ni. ǹjẹ́ Yorùbá máa mọ̀ ó máa ń ṣàgbẹ́ ẹni mà ní. yes sir. jẹun fún ọ ní nǹkan. no ẹ má wọrí sà ẹ má wọrí ẹ má wọrí sà ẹ má wọrí ẹ má wọrí. wá jẹun fún ọ láago mi. no fóònù mi ò sí bí ìṣúná ẹ jẹ́ kí mi fún yín ní tèmi. ọ̀yà ó ìtọ́jú rẹ̀. 080 666 9 66 547. ó ti ń rí ìṣẹ́. ọ̀sẹ̀ kọ́ pè mí o sọ gbọ́ yóò dáa fún ọ ọ̀sẹ̀ mo dúpẹ́ o ọ̀ ní dààmú àbóòrí. gẹ́mi ó mọ̀ dọ̀ dúró ni. ilé agbára tó wọ yìí
obìnrin kì í wọ̀. Kí lorúkọ àwọn obìnrin méjèèjì ń? Ṣíkó àti Jẹ́tù ló kàn bàbá. Kí ni à ń jẹ báwọn? Sọpọlọ rẹ̀ ń gbọ̀n ni. Sísí ń kó wá dúrókọ. Orúkọ àbísọ wọn mú ń bí ọ́. Orúkọ àbísọ wọn. Afọlákadé àti Àbísọ́lá lórúkọ wọn. Afọláṣadé Abísọ́lá odindi làkókò jẹ kòkòrò olúgi ìsàn olúfẹ́. Tòwárí. Fọláṣadé agbára ńlá ó ti dára yín báwọn. Ìbọn ò lè ràn yín. Òkìtì àdá ò lè ràn yín. Oṣù àbáṣọ gbárí ni mo fẹ́ fún yín o. Aha. Ọ̀rẹ́ mi. Bàbá. Èmi rẹ níṣẹ́ ṣe. Nítorí ìjọ tá a bí yàn la bí yàn gidi. Ìjọ tá a bí rárí la bí ọ̀gbẹ̀kà. Ìjọ tá a bí re ìjọ náà la bí bí. Ojú tànà agbára mi kékeré nù tẹ̀lé mi ká lọ mbẹ́ máa tẹ̀lé mi lọ mbẹ́. àmà ìdí dà kò tí ì sẹ́ẹ̀tì kó jẹ́ra king. ọmọ alẹ́ yẹn mò ń bọ̀ jọ kọ́ ẹran wá. ẹran wá wò ó play jàre. owó ní jàre owó ní wèrè. àlàyé ẹ̀sọ́ bọ̀ bọ̀ yóò ti dá. sẹ́ẹ̀tì. sọ́wọ́n fowó lẹ̀ ni. aláǹkan gásà gan o. ara ọkọ ẹ tóbi ọ̀gbẹ́ni tí wọn pé róyà ti jẹ mí. kí ló jábọ́. ọ̀gbẹ́ni oúnjábọ́ lè tẹ́tẹ́ fílẹ̀ ọba tó wà ń fọ̀ ajé ara ẹ̀dà wá olóòrógbò ọ̀ràn míyàn. ẹjọ́ ló ta ló parí. ẹjọ́ tó sílé ọlá. sílé ọlá. jẹ́ yáyà. ọ̀pá. kí ló dé wá ń jẹ ẹsẹ̀ mọ́lẹ̀ tó gbá world cup ni àbí ò wá ní. níjọ́ ló ti dà gan gbẹ̀yìn. pèrè ni bọ̀bọ̀ yìí ò ń gùn o. òun dà orí sẹ́ẹ̀tì dáyọ̀. ṣó máa ń gùn ṣá. aláyé mo ń gùn tún. kí ló máa tẹ̀ kó wá ní gùn. wọ́n máa jẹ ìyá ẹ̀ wọ́n máa jẹ ìyá ẹ̀ sí ara ẹ̀ máa balẹ̀. ẹ̀bẹ̀ mi wo wá o. òun nìyẹn aláyé sẹ́ẹ̀tì. mo ti sẹ́ẹ̀tì. ó yà gbà aláyé òun nìyẹn. kí ni tiẹ̀ méje oṣù máa ní dúró. sọ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ẹ̀rẹ̀ màá nù kí ni ìbá bẹ fún yín ní nọ́mbà. ń gbọ́. ọmọ mo ní mo sáìtì nǹkan kan táyà ò fọkàn sí. kí ló ṣẹlẹ̀. a ṣeré ọmọ ìyá mi yóò wà ń bẹ̀ tẹ̀ ń gbé ẹ débẹ̀ orí wèrè tó wà lọ́ọ̀kan yẹn tó dètè lẹ̀ bí apẹ̀rẹ̀ gúre bẹ́nu sòǹdẹ̀ bí abíyámúsù ọmọ ìyá mi àwa ló ń sáìtì o. kò ní ìdí dìvẹ́lọ́pà lẹ́yìn ibo ló ti ń sáìtì yìí. bọ̀bọ̀ fẹ́lẹ́ ilẹ̀ eléyìí báwo eléyìí tó kángo mojú bí àwọn ọlọ́dẹ òru yìí. bẹ́ẹ̀ ṣe kọ́ fún ẹ tó ń parẹ́ ẹ̀ kọ́ máa ṣí ẹ o ọmọ kan ṣe táìmù yìí mímọ́ tí mo gbé kalẹ̀. wo bí tó lọ́ ń wọ́ ṣàṣàdò yìí ṣòro eléyìí tèmi ń wò yìí ó ń jọ ẹni tí ó ń retí pé kọ́ béèrè pé ṣé kọ́ tún mu wá ni àwọn orí àwọn máa wù. aláì ṣé kọ́ mu wá kí ni mo wí fún ẹ. aláyé ẹ má wọrí jàre ọ máa gbé kírètì kan sí wa ó ti yé yín ẹ má wọrí kí ni mo sọ fún ẹ. ó tún rí ẹ̀ṣẹ̀ ló tún ló ti jẹ̀ṣẹ̀ ó wá wo tó bá dẹ́ni tó jẹ̀ṣẹ̀ rí tó bá gbé máa ṣe nì ṣáàdó bọ́sà wo bọ̀bọ̀ ṣọ́kùn ẹ̀ ti balẹ̀ jẹ́ àjẹmí ẹ̀ ó yá jẹ́ àjẹmí ẹ̀. kówó lẹ̀ lórí burúkú ni ẹ. ṣé o fẹ́ kówó lẹ̀ ẹ́ sí i. ṣé mo sọ mi kówó lẹ̀ ni ọ̀gbẹ́ni ò lè kówó mi lọ. tí bá rí sápá àlàáfíà wọn ní ẹ̀rí ìyá òde gbogbo ayé tí wọ́n fojú taṣọ owó ọ̀rẹ́ àti bọ́tà lẹ́nu géètì kí n dògbò fún mi. lẹ́pì mi jáde síta pàbí kéènì mi kàn yín láyé mi lórí pé mo bímọ. ó jẹ́ má fìrònú para ẹ̀ nígbà tó máa wà láyé ló máa eré sá
wo ẹni tó bá ní kó dùn ẹ́ kó lọ ṣe tiẹ̀ náà bẹ́ẹ̀ àfi wípé ìyanjú wa ní òtí ìtò àtúbọ̀ máa tẹ̀sẹ̀ mọ́ ní ìlú. ìyànjú ti tó kí ni mo tún fẹ́ ṣe ìgbìyànjú wo lèèyàn gbà gẹ́gẹ́ bí abamọ tí mi ò ti gbà. mo ti gbà lóòótọ́ àmọ́ alátúbọ̀ máa tẹ̀sẹ̀ mọ́rìn ni. Bájídé. Bàbá. Àwọn nǹkan tí mò ń rí tó bá jẹ́ bẹ́ẹ̀ ni yóò bà mí nínú jẹ́ púpọ̀ sí ọ. Àwọn agbára tí mo fún ọ tó ń lò ó ń lò lásìlò ó ń sílò lọ́nà tí ọ̀dà èèṣe kí ló dé. Bàbá iṣẹ́ tí mo sọ pé mò ń ṣe náà mo ṣì ń ṣe bí mo ṣe ṣẹ́ mi. Iṣẹ́ wo ló ń ṣe gan-an rí? Ká bá yàn ra ẹrù láti ìlú kan ká kó lọ sí ìlú kejì iṣẹ́ tí mo ṣe náà ni bàbá. N ó tọpinpin rẹ dáadáa n ó sì rí i pé mo mú ọ lọ́rùn ọwọ́ tí n bá mú ọ lọ́rùn ọwọ́ tó jẹ́ nǹkan tí mo rí fìrífìrí rẹ̀ náà ni mo bá lọ́wọ́ rẹ èmi ni wọ́n pa ọ́ àbí kí n fúnra mi kí n fà ọ́ lọ́lọ́pàá lọ. Ṣé wàá le tó báyìí ni bàbá? Ó lè jù bẹ́ẹ̀ lọ àwíkó tó dání àgbàjàkadì. Bàbá mi ò lè parọ́ fún yín ẹ̀yin tí bàbá tó tún náà lẹ́yìn náà. Ọ̀ ń parọ́. Bájídé. Bàbá. Àti tòjébò ló ṣàlọ́wọ́ àti tòjébò ló ṣàlọ́wọ́ ó kú bàbá ẹni tó bọ̀ ó kú bàbá ẹni tó bọ̀ jáde tàǹgàn àti tòjébò ló ṣàlọ́wọ́ gbogbo àti tòjébò ló ṣàlọ́wọ́ kíkéré la táǹkéré. Madam ẹ káàsán oorun yóò wá pọ̀ jù báyìí pẹ̀lú kọ̀díṣọ̀ tẹ wà yìí. Ogún ṣe pé kò wù mí pé kí n gbọ́kadà àbí mọ́rúwá kò sówó lọ́wọ́ mi ni. Ẹ bá dẹ̀ ti wá ní sùúrù díẹ̀ kórùn yẹn lọlé àbí kẹwọ́ márùwà. Owó ni sà. Ó ga ọ ó dáyé kí n bá yín wá chíńjì díẹ̀. Ẹ gba gbogbo ẹ má wọrí ẹ gbà. Ẹ ṣé gan ni sà. Ẹ gbà kó tọ́pẹ́ Ẹ ṣé mo dúpẹ́ sà. kó tọ́pẹ́. Kò ní tán bẹ́ẹ̀ sà. Àmín àmín. Ọlọ́run máa bá mi pèsè fún mi. Àmín Ọlọ́run. Mo mọ̀ bóyá ọ̀nà wájú ilẹ̀ ń lọ. Bẹ́ẹ̀ ni iwájú yẹn ni mò ń lọ sà. Ẹ wọlé kí n gbé ọ̀nà mi náà nìyẹn. Alárùn fún ohun tí pẹ́pẹ́ yẹ ó gbúdọ̀ sọ̀rọ̀ kan ní wa bọ́ọ̀lù ẹnu mọ́tò yìí mọ́ torí ó ní tí mo fẹ́ fi ẹ́ ṣe. Imana JB Bandu. Akérèmọdé ọmọdúnbẹ òrìṣà dúkú tó jí lọ́gọ̀jọ́ abẹ́rẹ́ kan kì í pọ̀ wọ́n ṣọ́ iná kọ̀kọ̀ kì í pọ̀ odò ó yá ọpẹ́ o àlùpàídà dé. ẹnu lẹsẹ̀ fi ń pèkúrọ̀ ojú ọ̀nà o. Dádì bẹ́ẹ̀ ṣe bínú sí mi lọ́jọ́ tí mo wá síbí last time mo wá fẹ́ kó yé yín pé mi ò ń ṣọmọ ní kébékébé bẹ́ẹ̀ kí n wá nísìn mo fi wá ṣe nǹkan fún yín. Ṣé lóòótọ́? Bẹ́ẹ̀ ni sir. Àwọn wo làwọn o? Orúkọ mi ni Mr. Embassy. Orúkọ tèmi ni Mr. Ticket. Tíkẹ́ẹ̀tì Embassy sáwọn jẹ́ tíkẹ́ẹ̀tì nílé fíìmù ni. A ti lọ sí ìlú òyìnbó làwọn méjèèjì bá wá síbí. Ta ló fẹ́ lọ? Ẹ̀yin ni. Mo lọ ìlú èbó. Bẹ́ẹ̀ ni kò wá ní jẹ́ ẹ̀yin nìkan o ẹ ní àǹfààní láti mú èèyàn méjì dání pẹ̀lú yín. Mo lè mú ìyàwó mi kan àtọmọ kan dání. Ẹ ní ṣòwò dànù. Bàbá mi tó bí mi gan tó ìfiṣẹ́ fálẹ̀ tó ìwàjà wọn ò tẹ airport rí débi tí wọn ò lọ embassy. Ẹ̀yin lẹ́kọ̀ọ́kọ́ gbé ìfáwọ̀lú ìbò. Ọ̀tẹ̀.
fẹ́ gbé aṣọ yẹn jáde. àwọn aṣọ tẹ́ máa wọ̀ ní. ìrìn àjò tó àwọn ìyá ẹwọ́ ṣe fún bàbá passport mi. ẹ yà fọ́tò tọ́bi ṣe graduation èmi nìkan tẹ́ excellence o excellence o ẹ̀wẹ̀ ṣe ló dàbí aṣọ ẹdẹ ẹ bá mi ṣe bọ́tìnì rẹ̀ dáadáa má jẹ́ kí nǹkan kan kọ́ lọ́rùn ìlú èbó yánu ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀. That's nice. Yes, shoot. Hey, àṣẹlẹ̀ èbó nù ìlú èbó yá. Soda páàdì. Páàdì ó yọ kí. náà ẹ̀yin ní kẹ́ ti dá yẹn fún un. Kì í ṣe ti páàdì mú káìlú o. Soda páàdì. Má sì fìlà má sì fìlà bí wọ́n ṣe dé wọ̀ lórí ìbò ni. ó máa fi tì í dáadáa bẹ́ẹ̀. Ọ̀ya ẹ̀yà ẹ̀ sáṣọ ọmọ bá kan ọ̀ya. Ọ̀ya. Kí á nu. náà ká ní jẹ́ púpọ̀ ká o. àwọn tọ́gẹ̀dẹ̀ bá gbé ara ẹ ló fi nà. òró tọ́ka fọ́mọ ẹ̀ náà ló fi pa ohun tó fa sí fèrè fún sóde ó dìgbà ó ṣe ó délé. ọmọ mi kò sí alágbára kankan bì kan lẹ́yìn olódùmarè olódùmarè lágbára kankan òun ló mí sí gbogbo nǹkan táwọn ẹ̀ka ń ṣe tó fi ń jẹ́ ní báyìí tá a ti jọ fojú kanra wa yìí ọ̀yìn olódùmarè látara mi wọ́n fún ọ ní jẹjẹ ọ̀mù mímu ọ̀sìn pàápàá ó gbẹ́rẹ́ kan bẹ̀ ní ọwọ́ tí mo bá dàlú ọ láwùjẹ gbogbo ẹ̀ ń bá forí sọ ọ̀run alákejì 1,000 àwọn àmì. dádì ṣé torí oore kékeré ọjọ́ sílẹ̀ wá fi ń ṣe àdúrùn kan bàǹtàbàǹtà báyìí fún mi èló ni ó wá máa cost mi èló ni gbogbo nǹkan tí màá mú wá sà. ṣèbí mi mọ ní kọ́ yọjú sí mi àbí wọ ọmọ mi tẹ́lẹ̀. rárá sà. ìwọ fi yún lẹ́ẹ̀ná sọgbọ́ jẹ́ kémi ṣe tèmi fẹ́ ṣe fún ṣe oore kékeré kankan bí kan oore lóore ń jẹ bí èèyàn ṣe ṣèkà náà ìkà nìkan jẹ kò sí kà kékeré kò sì ṣoore kékeré aláìmoore ni ó sọ pé oore kékeré wọn ṣe fóun lẹ́yìn gbogbo tí mo wù wọn wà fún ọba tẹ̀ka ọba ti lọ bí iṣẹ́ ọmọ sàmọ́dì pàápàá kọ́ wá jẹ́ pé ọ̀fẹ́ rè kojú àwọn ọ̀daràn tó bá ń bẹ lára rẹ̀ tí wọ́n ta mọ́ ọlọ́rọ̀ ń bẹ o gbẹ́rẹ́ ọlọ́rọ̀ èèyàn 901 ni orí ahọ́n la máa ń ṣe sí wọ́n sì fún ọ lórí ahọ́n. orí ahọ́n 900 lórí ahọ́n. kò lẹ́yìn èèyàn tó ọba ti rí báyé rẹ̀ ṣe rí ọ padà wá. èmi ń bẹ tá a máa ń sí ìmùsù yìí ibẹ̀ là á ṣe ń sí 70 ni. lẹ́nu. wọ́n lè fi nǹkan sórí ìjókòó fún ọ. ìwọ ọmọ nǹkan kan. dádì ẹ ṣé gan sà ọlọ́run á bá mi wà pẹ̀lú yín àwọn onílẹ̀ adúró tì yín ẹ ṣé dádì mo àtún máa yọjú sí yín àmì nípẹ́ mi nípẹ́ sà dádì ẹ ṣé sà ẹ ṣé sà ẹ ṣé sà. káàbọ̀ o ọmọ yìí ọmọ kankan ó ní torí oore kékeré tóun ṣe káàbọ̀ ọ̀sẹ̀ á pẹ́ báyìí. ṣé máà tí mo pàdé lọ́nà ni ṣé máà yẹn kọ́ ni ó yẹ̀ pọ̀ lọ́jọ́ yẹn tó bá wa tí mọ́tò ṣe. ó nẹ èmi mọ gba aago rẹ̀ ńjọ́ náà mo wá pè
mo ní ó yọjú sí mi. àwọn náà dẹ̀ wà. Ah. ok ẹ wo ibi tẹ́ rán mi lọ màmá yẹn ní kíní yẹn ò tí ì rẹ̀ di pé kí n padà wá nírọ̀lẹ́. Ah. Orí ìyá níyì ti bàjẹ́ kọ́kàn bá mi wá ọ̀ká ààyè. dáàdì ẹ máa ní sùúrù ìrọ̀lẹ́ ti dé tán máa padà lọ ẹ máa ní sùúrù ó ṣàlè padà wá nírọ̀lẹ́. Nígbà mo ní kó bá ń wá nǹkan láti odindi ọ̀sẹ̀ kan. ẹ máa ṣe sùúrù dáàdì ẹ máa rest wọ́n ní padà wá rọ̀lẹ́ mo fẹ́ wọlé lé lọ ṣé ẹ ní nǹkan mi tẹ̀fẹ́ rán mi. Wọ́n ní. ó ti rẹ̀ mí gan. Ẹ bá ń fọ ẹ̀kọ́ nú omi. Ìyá níyì ń sí èrè o. AP Alpha. Hey guys, the information at hand is our politician wọ́n ní meeting ní Minaj Hotel by 5:30 p.m. today. So owó tó fẹ́ wá níbẹ̀ yẹn lónìí currency yẹn dollar which is everybody know that is hard currency even Nagata wà lọ́wọ́lọ́wọ́ sí dollar ó wà lókè dáadáa. Yeah. So the problem now is which is the bot. The informant is letting me know that 50-50 in sharing formula. JP. Alaye. Sharing formula kan ní issue bẹ̀ ni pé security ibẹ̀ yẹn ṣé ẹ ti ṣiṣẹ́ lórí ẹ̀? Kò sí ewu. Because a ní fẹ́ ṣiṣẹ́ kó jẹ́ pé security ló máa fún wa ní problem. Ìkọ́ nǹkan mẹ́gbẹ̀ẹ́ lẹ́sẹ̀. Wá Alaye ṣé ọmọ ojú nìwọ ni kí ló máa ń ṣe ẹ́ tó kàn máa ń pánìkì náà ṣé o mọ̀ pé kò sí kan tó ń bọ̀ lókè tí ò níbi tó máa dé sílẹ̀ ẹlẹ́ẹ̀bí náà wá àṣẹ ló ń pánìkì o kí ló ṣe ẹ́ stop ẹ̀. ẹ̀rù ìbọn sójà ló ń bà lẹ́yìn sùn káàdì ẹ̀ fò. normal. àti sójà wa kò mọ́ wà wá gan kò mọ́. àwa gan káàdì. ẹ tún wá gbọ́ eégún ń ṣílé wọ̀ ká nà á máa sọ fún pé bàbá kò sọ́nà bẹ́ẹ̀ tíwájú ò bá wá ṣe é lọ ẹ̀yìn á ṣe padà sí. JP ẹ̀yìn yẹn owó yẹn gbọ́dọ̀ bá wa wọnú ilé yìí. pé a gbọ́dọ̀ lọ ṣiṣẹ́ yẹn. owó yẹn kò sí pé ẹ̀yìn ṣáà lè padà tá bá ti débẹ̀ ká gbó yẹn ká gbé wọnú ilé yìí. báyìí ká pẹ́ lórí ọ̀rọ̀ yìí ní ẹ̀ka ẹ̀sìn the start kí wọ́n ti lè ṣe kí ni kó ní ìwọ́de. Let's go there. ọmọlúàbí. olùkọ́yà ni wá. ọmọlúàbí. olùkọ́yà ni wá. ọmọlúàbí. olùkọ́yà ni wá. ẹ̀yin èèyàn mi ẹ rí pé lọ́sàn-án nígbà tá à ń ṣe ìpàdé ta fi ń sọ̀rọ̀ nípa àwọn jàgùdà pálí alọ́kólóhùn kígbe ẹ̀yin pé nígbà tó ń sọ pé ká ràn wọ́n lọ́wọ́ ká dá sí mo mọ̀ wọ́n má dá sí o mo mọ̀ wọ́n má fèsì ìdí ni pé inú tẹ̀ ń wo yìí ó jìjọ ọ̀run lọ ojú ara wa dẹ̀ la rí kò sẹ́ni tó rí inú ṣẹ́rí bí ọ̀dàlẹ̀ ṣe wà nínú ọmọ ẹgbẹ́ bẹ́ẹ̀ ló wà láàrin ìlú o bẹ́ẹ̀ ló wà nínú iṣẹ́ ọlọ́pàá àwọn agbàbọ̀dè nítorí ẹni mi ṣe sàn kankan nítorí ògiri létí èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ o ìdí nìyẹn tí mo wọ́n pé ẹ̀yin tí mo mọnú ẹ̀ ẹ̀yin tí mo mọ̀ wá tẹ́lẹ̀ wù ni mo ṣe ní kẹjẹ́ ká fìpàdé síbí lálẹ́ yìí ká lè sọ̀rọ̀ nípa bá a ṣe máa ràn wọ́n lọ́wọ́ nítorí pé tá a bá sọ afẹ́fẹ́ lọ́rọ̀ wọ́n lè gbé wọ́n lè lọ fún àwọn olè tá à ń sọ yìí lọ́wọ́ gbogbo ìgbìyànjú wa wọn wà ní jẹ́ kó yọ ìdí nìyẹn tí mo fi wò ó pé ká ṣèpàdé lálẹ́ ká wá finú konú ká fikùn lukùn ká wo bí tá a lè bá ọ̀rọ̀ náà dé. ọmọlúàbí. olùkọ́yà ni wá. ọmọlúàbí. olùkọ́yà ni wá. inú mi dùn pẹ̀lú gbogbo nǹkan tí mo gbọ́ lálẹ́ o tó bá gẹṣin nínú mi wọn ò ní kọsẹ̀ ajé ẹmu ẹ̀dí òsì lọ́rùn ẹ̀kún ọba tí ò mẹ́rin so tí jẹ
bó ṣe wà yẹn gbogbo nǹkan tá a ṣe ń sọ̀rọ̀ nípa èyí nọ́mà nǹkan tá a lè ṣe ni a ti mọ̀ lọ́kàn tèmi gan mo believe pé alábọ̀dé wà nù wà ni but gbàdẹ́dẹ́ ti sọ̀rọ̀ tá a ti mọ àwa tá a mọ́nú ra wa tá a dẹjọ́ wà báyìí kò sí wàhálà tó bá ti yá ó ti yá wa náà nìyẹn. a jẹ́ pé tó bá ti yá eégún ó ti yá ọ̀rẹ́. ọmọlúwàbí. olùkọ̀yà ni wá. ọmọlúwàbí. olùkọ̀yà ni wá. ọmọlúwàbí. olùkọ̀yà ni wá. ìyá ọmọlúwàbí mo gbà nǹkan tẹ́ sọ yẹn ṣùgbọ́n àbá tèmi ni pé a nílò láti ṣiṣẹ́ takuntakun lórí nǹkan tá a fẹ́ ṣe ìdí ni wípé ṣe mọ̀ pé àwọn jàgùdà tó ń bàlújẹ́ yìí àwọn náà ní àwọn tó ń kí wọn lẹ́yìn wọn ní ohun tó fi ń ṣe agbára gẹ́gẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú àwa náà nílò láti wá agbára kún agbára wa torí ojúlájú ò ṣeé ṣe nǹkan táwọn sọ yìí o kẹsẹ̀ wa gùn dáadáa ká wá agbára kún agbára wa ká lè ṣe àṣeyọrí lórí iṣẹ́ tá a fẹ́ ṣe yìí. ṣẹ́tẹ̀ rí tẹ bá dé yẹn gan-an mo fẹ́ràn ẹ̀ gan-an mo láìkí ẹ̀ gan-an ẹ mọ bẹ́ẹ̀ mi ṣe jẹ́ gẹ́gẹ́ bí oníkọlà wa gangan èmi gan ti túnra mú gbogbo tó yẹ ká ṣe la máa ṣe ẹ̀yin náà dẹ́ mọ̀ àwọn àgbà sọ bọ́ ní àgbájọ ọwọ́ bàlá fi ń sọ̀yà àjèjì ọwọ́ kan ò sì ṣe kí ni kò gbọ́rù dórí ẹ wo ẹ fèyí ń dá mi. ọmọlúàbí olùkọ̀yà ni wá ọmọlúàbí olùkọ̀yà ni wá. ìyá ọmọlúàbí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ọmọdé mo jẹ́ láàrin ṣùgbọ́n mo lè jẹ́ ọmọdé tó ta lẹ́nu gan ẹ mọ̀ pé ó ta lẹ́nu gan pọ̀ létí gan tó bá ń pè mí àti nǹkan a máa sọ ètò. ọmọlúàbí olùkọ̀yà ni wá. ṣe wá rí nǹkan tí màá padà sọ fún gbogbo yín ni pé níbikíbi tá a bá ti gbọ́ pé àwọn adigunjalè yìí ti ń ṣiṣẹ́ ibi lẹ́sẹ̀kẹsẹ̀ tán bá ti pè wá ìbájẹ́ èèyàn méjì tàbí mẹ́ta kó tètè gbéra pẹ̀lú mi ká lè jọ kojú wọn ó dẹ̀ dá mi lójú pé pẹ̀lú àṣẹ Elédùmarè á borí wọn ìwà ìbàjẹ́ ò dópin lórílẹ̀‐èdè. oníṣẹ́ méjì. ọmọlúwàbí. olùkọ̀yà ni wá. kí Olúwa kó ṣọ́ wa lọ kó ṣọ́ wa bọ̀. Let's go. àti tòjé bolo ṣàlọ́wọ́ àti tòjé bolo ṣàlọ́wọ́ òkú bàbá ẹni tó bọ̀ òkú bàbá ẹni tó bọ̀ jẹ́ni tàǹgàn àti tòjé bolo ṣàlọ́wọ́. So, this Oshodi has it now. Yeah. Understand? Yeah. I'm going to take off here. Okay. That Oshodi yìí báyìí sìn. At least, about 10 this Shomolu road. Yeah, but understand? Sorry, mainland here gone. Okay, This is our target. That junction. Yes, this mainland mainland here. Yeah. This is our target. That's our target. Understand? Sure. All right. Okay, so. Okay. Yeah. I think they are moving now. Yeah. It's okay. Let's coordinate. Okay. Yeah, they are ready, boss. Okay. Good. Good, they are getting there. Small. All right. What's the point in there? Yeah. What's the point in there? Sure. Yeah. JB kí ni gbogbo eléyìí níbo ló gbé wa wáyé. ọ̀dẹ̀ ní ẹni o ní kò sọ̀rọ̀ bíbá ìṣá ṣọ́ ìbọn ti kọ́ ṣe yín wa ni bọ́ọ̀lù ti fẹ́ kó bíbá yín sí ọ̀gbẹ́ni mi máa kó bí o ọ̀gbẹ́ni wá o. kí ló ṣe náà. kí ló ṣe kí ni. ṣé mo tó lè mọ̀nà ni. yẹn ni kí n máa ṣe náà. wọ́n lé wa àdẹ sáré kí ló mú yín náà.
lọ́bi ti báwo ṣé òkè òní sẹ́rìn mu ni. ibi tó bá darí wa sí kọ́là lọ ni. Solution la máa wá o. Solution yẹn ni kò wá àdè kúrò bíbá ọ̀gbẹ́ni. Shinko be calming down now, please. Solution ni ká wá. Okay, Shinko be calming down. Kọ́ bá ká ẹ̀ mọ́ bẹ̀ wá, mọ̀ pé Shinko be calm down. Ọ̀nà oníbà bẹ́ẹ̀ ká tó máa lọ, ẹnì kan orí pàdó. Wo yẹ fọwọ́ kan mọ́tò. Amọ̀kò. Already closing. Nice. Need to open it then. Ah! Shoot there! Ògiri òsà ìgbẹ́ òrùn ògiri òsà